tó gbé wa wá tàfi débi ohun tó gbé wa wá lèwe tàgbà iṣẹ́ olówà wa Allahu Ta'ala iṣẹ́ ẹlẹ́dà wa Allahu Ta'ala iṣẹ́ aláwò yìí o Allahu Ta'ala òdodo ti dé irọ́ pamọ́ òdodo wọ̀ bí irọ́ pamọ́ òdodo wọlé irọ́ parẹ́ ọkọ̀ parada ìmọ̀lẹ̀ tẹ́ ìsàlà àkìdẹ́ àfẹsọ̀jọ́dọ̀ ohun tó gbé wa wá tàfi débi ohun tó gbé wa wá lèwe tàgbà iṣẹ́ olówà wa Allahu Ta'ala iṣẹ́ ẹlẹ́dà wa Allahu Ta'ala iṣẹ́ aláwò yìí o Allahu Ta'ala pétékèrò láti paná sílámù tó ń tọ̀yẹ sáwọn ọ̀tá àwọn ti forget pásálì kéékèèké dọ̀tí. iṣẹ́ aláwò yìí o Allahu Ta'ala òdodo ti dé irọ́ pamọ́ òdodo wọ̀ bí irọ́ pamọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. mo kí ẹ̀yin ọmọ ìyá wa ní gbogbo ibi tí a ti ń wò wá lágbàńlá ayé. mo kí àwa tí wọ́n pé a ti mú un ní ọ̀kúnkúndùn pé lágbára Ọlọ́run Ustazjamiu gbọ́dọ̀ wà ní online láago 9 every Tuesday. mo dẹ̀ kí àti àṣẹ ń jọyìn wa bákan náà ní gbogbo tí a ti ń wò wá lágbàńlá ayé pé kí àlàáfíà Ọlọ́run orí ajẹ́ǹjẹ́ tó ń lọ kó máa bá ẹnìkankan wa àtàwọn tá a jẹ́ muslim àtàwọn tá a kì í ṣe muslim mo kí gbogbo wa kálàfẹ́ kó máa bá gbogbo wa gbé mo á kí àwọn tá a jẹ́ muslim gẹ́gẹ́ bí èdè tiwa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ní alẹ́ yìí mo fẹ́ sọ̀rọ̀ nípa tó láwọn èèyàn pè mí gan láti last week tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ nípa kábíyèsí ọba wa tí mo tó dárúkọ wọn Oba Ogunwusi Ojaja kejì. Yorùbá ní kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí àṣẹ ó pẹ́ lẹ́nu kí ẹṣin ọba ó jókòó pẹ́ bó ti yẹ pé mi rò pé kábíyèsí lẹ́ṣin lè nínú anyway because ayé ẹṣin kọ́ la wà yìí ayé Rose Roy ni. mo tún kí ọba alẹ́ kan sí náà because ìtàn tá a gbọ́n pa Ilé-Ifẹ̀ tí wọ́n jọba lé lórí tó láwọn ní Ọọ̀ni of Ile tì ní. wọ́n ní Ifẹ̀ ò dáyé níbi tójúmọ́ ire ti mọ́ wá. wọ́n wá tún kí Ifẹ̀ débi pé Ifẹ̀ ni wọ́n ní ìṣẹ̀ṣe la gbà ló tún fẹ̀ normal slang nìyẹn. tọ́mọdé ń kí ọba bákan náà wọ́n ní mo súnmọ́ ọba ní ìwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà wọ́n ní arọ́ba fi lọ́ba ń pa láyé ìjọ nìyẹn náà anyway bọ́ba bá pààyàn kan sìn wọ́n ló máa kú sí. gbọ́mọ lọ ni pé bàbá sọ ọ̀rọ̀ tó pọ̀ àwọn ọ̀rọ̀ tó sọ pọ̀ gan-an tí mo kàn kọ́kọ́ máa sọ díẹ̀ ni pé tí ọ̀rọ̀ yẹn pọ̀ ẹ̀ pé ọ̀rọ̀ yẹn kéré gan bọ̀ èsì ẹ̀ ń tó kẹnu gan ni torí pé Yorùbá sọ̀rọ̀ kan kábíyèsí má bínú o àti gbogbo ata jẹ́ olólùfẹ́ kábíyèsí àti ata gbogbo ọmọ Ilé-Ifẹ̀ àtọmọ Yorùbá in general Yorùbá ló máa ń sọ̀rọ̀ wọ́n á ní ọmọ tó bá fẹ́ jẹ ogún kógún ló máa ń pa ìtàn kítàn kábíyèsí mi ìbú yín o ẹ̀rí ìdẹ́ni mo sọ bẹ́ẹ̀ torí ńgbà tí kábíyèsí ń sọ àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ o lọ́dọ̀ àwa tí a gbọ́
a rò pé ọ̀rọ̀ kékeré ni. Kí tó wá lọ sínú ọ̀rọ̀ yẹn náà mo kí oríkì kan lẹ́ẹ̀kan pé Yorùbá máa ń sọ wípé Ifẹ̀ ìṣẹ̀ṣe làgbà ló tún fẹ̀. Ṣé lóòótọ́ ni ṣá? Kí ló ń pè ní ìṣẹ̀ṣe? Ṣé lọ́wọ́ ìṣẹ̀ṣe ní òòṣà àbí irun tá a bá ń lè lọ́dọ̀ àwọn bàbá wa? Òòṣà ní kọ́kọ́ ní ìṣẹ̀ṣe náà. Òòṣà ní kọ́kọ́ ní ìṣẹ̀ṣe o, irọ́ o. Gbogbo ìlànà àwọn bàbá wa tí wọ́n fi lélẹ̀ náà ń pè ní ìṣẹ̀ṣe. Lára ìṣẹ̀ṣe ní pórí adé òkè ń sùn ta, ara ìṣẹ̀ṣe ni. Tó bá lọ kó wá kó lù dandan kó wá sun léńjọ́ yẹn. Ẹ jọ̀ọ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí mọ́lẹ̀ ni? Tábà tí wàá tún pé òkè orí adé yìí sùn náà tó ń sọ ni pé ọba ò gbọdọ̀ kú sájò. Sórí bẹ́ẹ̀ mọ́lẹ̀ ni ṣá? Ṣé ìṣẹ̀ṣe ṣì wà ṣá? Àbí ṣe là ń tanra wa jẹ? Torí Ọọ̀ni tó kú kí Ọba Ògúnwùsì tó jẹ, àjò ló kú sí o. London ni bàbá kú sí. Síjú adé wọ́n gbé bàbá wá sílé wá sí ni. Sórí adé wọn ò ti sùn dáṣá. Ìyẹn kan ṣé ìṣẹ̀ṣe ṣì wà ń lè fẹ̀ ṣá? Ẹlẹ́ẹ̀kejì ihun tá a gbọ́ ni pé torí mo gbọ́ rédíò gbé tẹlifíṣàn gbé tó máa ń fẹ́ jẹ ọba ńlẹ̀ Ifẹ̀ àbí ńlẹ̀ Yorùbá wọ́n máa ti ń jọba lọ́wọ́ náà ti ń fẹ́ lómi ìjà bọ́ba kú. At least ó hàn gbangba everybody pé Ọọ̀ni àná tó kú a ó jà bọ́ba kú. Nígbà tí British BBC announce pé Ọọ̀ni ti kú sí London o, abọ́bakú tèmi sá lọ ní náà tàná. Ṣọ́wọ́ yẹn kàn jẹ ọba míì nílé Ifẹ̀ láìsí abọ́bakú mọ́ Ọọ̀ni tó kú lánàá. Àwọn àti ìjọba míì nílé Ifẹ̀ ṣé ṣẹ̀ṣẹ̀ ṣì wà ṣá? Ó tún yẹ pé àwọn tọ́ra wa jẹ ni. Ó dàbí àwọn Ọ̀yọ́ ẹ má bínú ẹ̀yin Ọ̀yọ́ o, Ọ̀yọ́ Aláàfin ọmọ Àtìbà wọn alájí ṣe bí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ìṣe bí ọba ẹnìkan kan irọ́ mà nìyẹn o, irọ́ tó jìnnà sóòótọ́ ni. Ṣé gbogbo tó ń ṣe ṣé gbogbo tí wọ́n ń ṣe tó wà lọ́yọ̀ lọ́wọ́lọ́wọ́ ṣé Ọ̀yọ́ náà ti ṣe? GSM tí bàbá ń lò ṣé Ọ̀yọ́ náà ti ṣe? Mọ́tò tí Aláàfin gùn ṣé Ọ̀yọ́ náà ti ṣe? Kódà adé orí ọba láwọn adé mi ṣé Ọ̀yọ́ náà ti ṣe? Ẹ̀jẹ̀ má jẹ́ àtọ̀nà ẹ̀jẹ̀ mọ́ ká kó ní ìdò eré ọmọdé ni. Ìṣẹ̀ṣe ti lọ tipẹ́tipẹ́, ìṣẹ̀ṣe ti parẹ́ gan torí tó bá wọ ààfin Ọọ̀ni of Ile tèní ṣé ìṣẹ̀ṣe nìyẹn? Òyìnbó nìyẹn náà. Àfi tó ní toilet, àfi tó ní mábù, àwọn tó ní àga ọlá. Ṣé Ọọ̀ni kìíní títí dé ìkẹfà ṣerú àfihàn ni wọ́n lò? Ṣebí ilé alámọ̀ náà máa ń lò? Wọ́n ní tẹlifíṣàn lẹ́nà áwọn, wọ́n gbọ́ rédíò, wọ́n travel lọ sí London, wọ́n wọ mọ́tò ẹṣin náà gùn náà máa ń sọ pé kẹ́sìn ọba jẹ kó pẹ́. Ṣé Ọọ̀ni tèyí lè gẹṣin wá sẹ́kọ̀ọ́? Ṣó ṣe lè gẹṣin lọ sí fine Ọ̀ṣun níbẹ̀? Ṣó lè gẹṣin lọ sí Òṣogbo kí mọ́tò má gba ẹṣin dànù? So gbé ìṣẹ̀ṣe kí ni àwọn ìṣẹ̀ṣe táwọn tó ayé lásán? Èmi ò gbọ́ nínú ìṣẹ̀ṣe pé kọ́ba tó lè pàṣẹ àkọ́kọ́ gbọ̀pá lọ́wọ́ ìjọba ta ni ìjọba? Ṣebí àjọba ló ń pè níjọba. Ṣèbá Arẹ́gbẹ́ gọ́vùnà Arẹ́gbẹ́ ló gbọ̀pá fún Ọ̀jájá lórí ìdúró. Gómìnà ló bá lẹ̀ o, ó gbé bọ́ba lórí ìdúró ni o, ọba dẹ̀ gbà lórí ìdúró mẹ́. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀?
ṣe ṣáṣá àyẹ̀ṣe nìyẹn ṣe pé kí ìyàn ló bá lè fọba ni kó tó gbọ́ parí lọ́wọ́ gọ́vnà ló ń san sálárì ọba ṣé ẹ kó rí bẹ́ẹ̀ kí wàá ní àṣẹ ọlọ́ba ní o ọba tí ò lè pàṣẹ gbogbo àṣẹ Ọ̀jájá wà kò kọjá palace yẹ ó dẹ̀ tún lójú àyè tó lè pàánù palace gan àgbà alọ́bàfin lọ́ba pa kéèyàn rí ọba fínkò ní tó bá fẹ́ ṣe o láyé ìjọ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin náà wọ ọba Ondo ń jò ní ìnà ọba Àkúrẹ́ Dèjì ṣe bó kàn gbáyàwó ẹ̀ lẹ́nu ni ó kàn gbáyàwó ẹ̀ létí lágbo kóòtù náà ti gbadé kúrò lórí bàbá tó Jàjà náà bá dánrú ẹ̀ wò wọ́n á yọ kúrò lóyè ẹjọ́ sọ máa ń yọba lóyè ṣé wọ́n máa ń ṣígbà wò ni bó bá kó ọkùnrin ní jẹ ọba Àkúrẹ́ àná òkú ẹlòmínà jẹ lójú ayé ẹ̀ ṣé yẹ̀yẹ́ sì wà ṣá kábíyèsí èmi ń béèrè ní o ṣé ṣẹ̀ṣẹ̀ sì wà ṣé ẹ lè pàṣẹ kó yá pálásì yẹn pé ó yá mo ti ìlú pa ẹgbẹ́ lọ sọ́jà lẹ́nìí ṣọ́ máa dá yín lóhùn ṣé àwọn báńkì tó wà ní Ifẹ̀ máa dá yín lóhùn ṣé ẹ lè pàṣẹ olùdé ṣọ́ máa dá yín lóhùn ṣá. now ẹ jẹ́ kí agbọ́n tí kábíyèsí sọ bọ́n máa ṣe wá ń sọ lẹ́yìn kọ̀ọ̀kan ni màá máa fi èsì sí lóòótọ́ gbá láti gbọ́ o bọ́n fẹ́ ká gbọ́ lẹ́yìn kọ̀ọ̀kan tó mo ti kọ àwọn èsì wọn lẹ̀ bọ́n fẹ́ ká gbọ́ direct bismillah. torí nínú ìṣẹ̀ṣe àwa ọmọ káàárọ̀ òjíire omi ẹ̀sìn ti jáde ẹ̀sìn mùsùlùmí ọ̀dọ̀ wa ló ti jáde ẹ̀sìn ìgbàgbọ́ ọ̀dọ̀ wa ló ti jáde. now ẹ̀rí pé kábíyèsí sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ yẹn wọ́n nínú ìṣẹ̀ṣe tí ò sí mọ́ táwọn náà kò sí mọ́ lẹ̀sìn méjì ti jáde ẹ̀sìn wo ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn wo ẹ̀sìn christian kábíyèsí má bínú sá o gbá o wàláì odò bá ń dẹ ẹlẹgbàá níbẹ̀ mọ̀ díẹ̀ sá má bínú sá o ṣé rí ẹ̀sìn mùsùlùmí kò sẹ́sìn tó ń pè lẹ́sìn christian kọ́ fèrè mẹ́rin sá má bínú sá fèrè sá ẹ̀sìn kan ṣe ló wà christianity ò kì í ṣẹ̀sìn láti inú genesis bẹ́ẹ̀ tẹ́yìn náà máa ń ka ṣọ́ọ̀ṣì yẹn the revelation christianity ò sí ń bẹ̀ o christianity ò ń ṣẹ̀sìn ìsìlámù lẹ̀sìn kọ́ fèrè mẹ́rin náà so ẹ̀sìn àbálá ẹ̀sìn ìṣẹ̀ṣe òun kọ́ ló bí ẹ̀sìn mùsùlùmí kò dẹ̀ bí kò sí tó ń gbèrè ẹ̀sìn ìgbàgbọ́ gbogbo ẹ̀sìn tó wà láyé lẹ̀sìn ìgbàgbọ́ ológun ẹ̀sìn ìgbàgbọ́ ni ọlọ́ya ẹ̀sìn ìgbàgbọ́ ni oníṣọ̀pọ̀nà ẹ̀sìn ìgbàgbọ́ ni so gbogbo tí o máa nígbàgbọ́ tó bá ń ṣe láì lọ́pẹ̀ lẹ́sìn lọ́pẹ̀ nígbàgbọ́ gbogbo tá à ń ṣe àmìgbàgbọ́ ṣe ni mo rò pé eyín sà so ṣé wàá rí ìsìláàmù òun wá dá yàtọ̀ ó stand out torí Quran chapter 3 verse 85 ọlọ́ni bàtàkùn mission rajim ọlọ́ni woman yabtagha islamudin falan yukbala minhu wa fil akhirah minal khasirin ọlọ́ni ẹni kí wọ́n tó bá wáyé sí míì yàtọ̀ sí ìsìláàmù nígbà ayé ò lọ́wọ́ ẹ̀ tó bá dọjọ́ ọ̀dájọ́ ni òfò ló ń tọ̀hún kábíyèsí sà kò sẹ́sìn méjì ẹyọ kan ṣo ni ìsìláàmù dẹ̀ ni kò wá ń ṣe ìṣẹ̀ṣe ló bí ẹja àwọn abúlọ̀ lọ́nà mo yín bọ̀ mẹ́. Ògún ọ̀ṣọ́ọ̀ṣì olúbẹ̀rẹ̀ ilé ìjọsìn tí a ń pè ní ilé ìjọsìn lẹ́nu Ògún ọ̀ṣọ́ọ̀ṣì kátó kákìkìkì káfẹnu ẹ̀ lọlẹ̀ òun ni ẹni tí ó jẹ́ aṣojú Ògún ọ̀ṣọ́ọ̀ṣì ní ilé ọ̀ṣọ́ọ̀ṣì òun ni ó di catechism òun ni wọ́n pè ní kátólíìkì ní òde òní. now ẹ̀gbọ́n tí kábíyèsí sọ wọ́n tún fèlè bẹ́ẹ̀ náà ṣé ní tó dùn mí díẹ̀ nínú ọ̀rọ̀ kábíyèsí ni pé àwọn tún kàwé gẹ́tì mi sàyìn kàwé náà àti ẹ̀gbọ́n àwọn òní tàná táwọn ò gba skul kọjá
ẹ̀yin ní western education now and you are 45 years old by age ó yẹ kẹ́ ti mọ̀ tún yàn sósì ṣé iná wà náà tó ń sọ pé Ifáfitì ibi tí Ifá fòpin ẹ̀kọ́ tì sí ẹgbọ́n òdìdí ni ẹ̀sà ọwọ́ òdìdí rìn Ifáfitì máa rẹ̀rìn ni ibi tí Ifá fi òpin ẹ̀kọ́ tì sí ṣé Ifá gan lè kọ́ ó lè kà kábíyèsí ṣé Ifá lè kọ́ ó lè kà slang tí o dání o yunifásitì lòyìnbó pé kò ń ṣe Ifáfitì kí ni Ifáfitì ẹ̀kọ́ èwo ṣé kóyìnbó tó dé ṣé Yorùbá lè kọ́ ó lè kà ni ẹ̀mọ́ tó kó bá wa sà kábíyèsí tó kó bá yín ni pé kóyìnbó tó dé ìtakànú tán ni pé Yorùbá ò ní orí ànítàn àní kíni àní ìtàn òyìnbó ló formulate àwọn ọ̀tàn wa fún wa formulation tó wá ṣe fún wa yẹn òun ló kó bá a dàárọ̀ yìí torí pé àwọn ò lè kọ́ àlè kà kóyìnbó tó dé òyìnbó ló kọ́ a ní abídí àwọn kọ́ alédè wa bá ṣe lè kọ́ a ṣe lè kà ṣe bí ngbà tán kọ́ àjẹ́ padà lẹ́rú lọ sílùú òyìnbó náà kọ́ bó ṣe kọ́kọ́ lè kà kó tó a translate bible sédè Yorùbá fún wa ṣá lè kọ́ àlè kà ni so gbogbo ìtàn tẹ́yìn ń sọ yẹn òyìnbó ló formulate ẹ̀ ẹ̀yin náà tún wá rí mú ẹ̀mọ́ tẹ̀ ṣe rí mú Catholic òun kọ́ lè sìn gbàgbọ́ o bóyá káwọn tó wà mẹ́rin lè sọ fún yín gẹ́tẹ̀ ń sọ sà pé kábíyèsí kílẹ̀ ń sọ yìí Ògún ọ̀ṣọ́ọ̀ṣì kí náà gẹ̀bẹ̀ ṣé tẹ́ ń sọ ni pé Ògún tó ní ṣọ́ọ̀ṣì àbí gẹ́gẹ́ bí Ifáfitì tó sọ ní yunifásitì ṣé tẹ́ ń sọ nìyẹn àbẹ́ náà wà náà tó gbàgbọ́ pé orúkọ Jésù Jésù ló ń jẹ́ ṣé gbarú ẹ̀gbọ́sà mú yín bọ̀ mẹ́ o kágítísìmù òun Yorùbá ló sọ ní kágítísìmù catholicism ni wọ́n ń jẹ́ gbogbo tí Yorùbá bá ti ní èdè fún náà máa ń pè pa Yorùbá ò ní wọn ní Yorùbá ìrẹsì ráìsì lòyìnbó pé nǹkan ìgbà tá ìgbàlá pé ní ìrẹsì kí ni Yorùbá ìrẹsì sà á ní náà tó bá ní machine Yorùbá ò ní machine wọ́n á ní ẹ̀rọ wọ́n máa là ẹ̀rọ ọlọ́ta ẹ̀rọ ọlọ́gì ẹ̀rọ amóhùndúngbẹ̀mù ẹ̀rọ náà gbogbo ẹ̀ gbàtà ní ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́ microphone lọ́gbẹ̀ lẹ́rọ yẹn o ṣé ẹ̀rọ ilé iná ẹ̀rọ gbogbo ẹ̀ náà lẹ́rọ ṣé òyìnbó lè pélé ní machine ṣọ́ọ̀lì kí microphone ní machine ṣá ẹ̀sà ẹ̀ kàwé náà ṣé òyìnbó lè pélé ní machine ẹ̀rọ ìgbóhùnsáfẹ́fẹ́ ẹ̀jọ̀ kí ni Yorùbá laptop ẹ̀sà kí ni Yorùbá laptop n kò fẹ́ mọ̀ Yorùbá laptop ni o tó bá wé catechism tẹgbẹ́ lọ sí catalyst àbí kí lè ṣe pé catechism irọ́ o bẹ́ẹ̀ kọ́ o Yorùbá ló pè pa o kátólíìkì èdè Greek ni kó làwọn ṣèdè òyìnbó Catholic èdè Greek ni torí Róòmù náà ti bẹ̀rẹ̀ Roman Catholic ní ṣọ́ọ̀ṣì àkọ́kọ́ tó wù lẹ́yìn ikú Jésù Jésù ò ń ṣe Christian ẹ̀sà ẹ̀ mọ̀ wàhálà kò ń ṣe Christian Jésù Christian kí ló fi ṣe kò gbọ́rí torí Christian ti bẹ̀rẹ̀ lẹ́yìn ikú Jésù ni 45 years lẹ́yìn tí Jésù ò sí mọ́ náà ṣe pé Paul tí ò rí Jésù rí Barnabas tí ò rí Jésù ní Christian ní Antioch 45 years after Jesus ṣẹgbẹ́sà ìtẹ̀sán ẹ̀ tó rí mú o Ògún ọ̀ṣọ́ọ̀ṣì irọ́ ló wà ń bẹ̀ o irọ́ tí ẹgbẹ́ Yorùbá náà máa ń sọ̀rọ̀ Yorùbá lè díẹ̀ o wọ́n àtọmọdé Yorùbá bá tọ̀ abárọ̀bá àrọ́bá ni kábíyèsí ń sọ ọwọ́n apàrọ̀ fún wa pé bàbá àtàn ẹ̀jẹ̀ gbèsè làákà ẹ̀ àrọ́bá tẹ̀rí yẹn irọ́ ìtàn ló máa jẹ́ ẹ̀ mọ̀ díẹ̀ èmi ní bàbá mi ti kú mo bá lo gbani àwọn tí bàbá mi ṣe kó tó bí mi ó wá pè mí jókòó fún àpẹẹrẹ ó wá sọ gbogbo ibi tó dáa sí ibi tí ò dáa sí
ṣe pé bàbá mi ló sọ mi dàrẹ́tì mo á fẹ́ sọ fún ọmọ tèmi bí ẹjọ́ sórí mi á yí màá ní à lára tí bàbá sọ fún mi ni pé bàbá mi máa ń ṣe nǹkan tí ò dáa báyìí o ṣé mo lè sọ rú ẹ̀ ṣé mo lè sọ tí n bá sọ mo wọ́ra mi nìyẹn torí pé tí èèyàn bá kú tán ọmọ mi náà pàtàn tí ò dá ń pa mi fọ́mọ ẹ̀ wọ́n máa gbé mi ṣépè kẹ́nìkan á sọ pé bọ́mọdé bàbá tán á bá àrọ́bá tẹ̀rí yẹn irọ́ ìtàn ni o àrọ́bá ni kábíyèsí Ọ̀jájá rí àrọ́bá ni wọ́n ń sọ kò ń ṣètàn gangan wọ́n fẹ́ jogún ni lọ́n ṣe ń pa ìtàn gítàn ẹ má bínú sà ẹ̀yin náà lè máa ń sọ bẹ́ẹ̀ lélẹ̀ Yorùbá o kábíyèsí o wọ́n bá fẹ́ jogún gógún á pa ìtàn gítàn lára ìtàn gítàn ni pé Ògún Ọ̀ṣọ́ọ̀ṣì níbo ló wà ta ló ń gbé Ògún Ọ̀ṣọ́ọ̀ṣì náà bóyá mi dẹ̀ tí ka ìwé fámi débẹ̀ ni o àwọn fámi là torí màá kàwé lálẹ́ yìí àwọn ìwé fámi rè eléyìí náà ń pè ní Ifá an exposition of Ifá literary campus ẹni tó ṣèwé yìí Wándé Abímbọ́lá ló ń jẹ́ Wándé Abímbọ́lá Ìbàdàn University Press 1976 ni wọ́n ṣe wọ́n rè gbọ́dọ̀ wá fẹ́ mọ̀ nípa Ifá wà bí mo ṣe kábíyèsí gan lè níwèé yìí lọ́wọ́ kábíyèsí ò lè ní méjì mo ní o ìkejì yẹn dà. eléyìí ni bí tí wọ́n ti rí Ògún Ọ̀ṣọ́ọ̀ṣì yẹn òun mi tí kà tán o bóyá mo ṣèlè papàdé ń bẹ̀ o. eléyìí ni Ifism the comprehensive work of Ọ̀rúnmìlà òun lélẹ́yìí ẹni tó ṣe eléyìí Mr. C. Osamaro Ibie eléyìí ọmọbìnrin lélẹ́yìí ló ṣe eléyìí bàbá Wándé ọmọ Ìbàdàn lélẹ́yìí ọmọ Ọ̀yọ́ kódà ilé ẹ̀ ṣì wà lọ́yọ̀ọ́ Wándé so ìwé méjèèjì yìí ẹni tó lè ní lọ́wọ́ ayé ẹni tó gbónú fá èmi ò ṣonífà o kábíyèsí tẹ́ẹ̀mọ̀ lálẹ́ yìí màá kà fún inú ìwé yìí tẹ́ẹ̀mọ̀ rárá tẹ́ẹ̀mọ̀ nípa Ifá rárá dórí Oòduà ẹ gbọ́ títẹ̀ bá ti lọ àákànnìjọ mẹ́jọ inshallah bọ́bọ́ lọ ni pé bí mo ṣe rí ìwé rẹ̀ èmi ò ṣonífà o ọ̀rẹ́ mi kan ló lọ kí bí ẹbí wọn kan ṣá ìyẹn ajá babaláwo ó wá pàdé astafula àáfàá ni ẹni yẹn ọ̀rẹ́ mi ẹ̀ lọ bá àáfàá babaláwo kan á bá àáfàá yẹn lé pọ́n fẹ́ kó máa kọ́ òun ní kéwú òun á dẹ̀ kọ́ nífà tó láwọn kọ́sọ́mà máa ń béèrè pé ṣé muslim lòun bọ̀ kó lè máa rí wọn gbé mọ́ra òun náà fẹ́ kéwú ọ̀rẹ́ mi á ní á kí lẹ́ẹ̀ fi kéwú ṣe ìbabaláwo ní àwọn ni mo ní ìdí ẹ o ọ̀rẹ́ mi á sọ pé ṣé èmi náà lè kọ́fà lọ́dọ̀ yín ó wá ní à ṣé wàá kọ́ mi ń kéwú èmi náà kọ́ ẹ ń fa ó wá ní mo níwèé méjì kan lọ́wọ́ tó bá lè photocopy ẹ̀ wàá mọ gbogbo tán pé wàá mọ àpàdé àlùdé fa nígbà tó wá gbéwèé yẹn dé ọ̀rẹ́ mi á pè ń pé làbáyíkà iṣẹ́ ti kúnṣẹ́ o ṣo máa nídìí ìwé fáwọn ní dáadáa máa fẹnu sọ́tẹ́lẹ̀ ní mi ò mọ̀ ń pa ẹ bọ̀ tí bá ní màá tún máa ṣiṣẹ́ lórí ẹ̀ lọ ni mo ṣe gẹ́ẹ̀tì ìwé méjèèjì yìí ti Wándé àti tẹ́lẹ̀ kódà ẹ lọ sórí igbá bóyá ẹ lè rí bóyá ni torí wọn yé ta just anyhow bó wọn lọ ní pé bí agábíyèsí ò tí ì ríwé yìí náà ń sọ àwọn dẹ̀ kàwé so ó yẹ kó ti come across ìwé yìí now wọ́n ní Ògún Ọ̀ṣọ́ọ̀ṣì ni ẹni tí ó dá kátólíìkì ilé àbúrò lọ́mọṣẹ́ ẹnìkan. òun ni ó di catechism òun ni wọ́n pè ní kátólíìkì ní òde òní ibi tí gbogbo ayé ń lọ ní Mẹ́kà tó ti lọ ń gbàdúrà ilé àdúrà náà ń pè bẹ́ẹ̀ Oòduà náà ló ń jẹ́ àdúrà ilé àdúrà ilé Oòduà ó ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́
àdúrà náà ló ń jẹ́ Oòduà. Òun ló ní àwọn tó ń ṣiṣẹ́ fún ìkànnì wọn ní ànábì Ibrahim àti àwọn òjíṣẹ́ kí ànábì Muhammad sallallahu alaihi wasallam kó tó wá. ṣẹ́wọ́n gábíyè sọ alọ́fẹ́ gábíyè fẹ́ jogún kógún ní sẹ́ẹ̀ lọ́jọ́ gba ìtọ́jú náà wọ́n ní so Mẹ́kà ní so ilé àdúà Oòduà ló ń jẹ́ àdúà ẹ̀sà ìrọ̀lẹ́pà o Ọlọ́run wà láì ìrọ̀lẹ́pà ẹ̀rọ tẹ parọ́ sà ṣé rí mo ní tó kó bá kábíyèsí gangan ni pé Yorùbá kọ́ ló kan ètò ara wọn lẹ̀ àrọ́bá ni wọ́n bá òyìnbó ló bá a kọ́ ẹnu ẹ̀ wo nínú Yorùbá ìtàn mẹ́ta ló pọ́pùlà jù nípa Oòduà. Alákọ̀ọ́kọ́ ìtàn ni pé ń gbọ́ nígbà tó ń ti kọ̀lé ọ̀run bọ̀ wá kọ̀lé ayé ẹni tó lìdí tìmù ìjọ náà lọ́hùn Ọbàtálá ni ìyẹn wá mu ọtí ó wá mu ẹmu yó ibi tó ti wá pàdé wọ́n ti wá wà lágbèrè méjì ayé àtọ̀run ni Oòduà ti wá gba mountain of leadership lọ́wọ́ ẹ̀ ó wá dé sí orí omi nílé Ifẹ̀ wọ́n dẹ̀ mú ẹdìyẹ lẹ́sẹ̀ 5 dání pẹ̀lú iyẹ̀pẹ̀ iyanrìn ọwọ́ kan wọ́n wá dà sórí omi nílé Ifẹ̀ dàtísítòsí gba àwọn Ọ̀rúnmìlà àmì Ògún Oòduà Ọbàtálá wọn máa níyẹn nìyẹn torí wọn ṣáà lè dúró lórí omi so wọn máa tó rọrùn lébi dúró wọn máa fẹ̀ bùfọ̀ báyìí ni kágbà bẹ́ẹ̀ èmi ò ní bẹ́ẹ̀ ló ṣe rí o kágbà bẹ́ẹ̀ mo sọ o nígbà tó wá dé Ilé Ifẹ̀ wọ́n wá da iyẹ̀pẹ̀ ọwọ́ kan sórí omi wọ́n wá mú ẹdìyẹ tó mú látòdì ọ̀run yẹn tó ti ń rìn bọ̀ wọ́n wá jù ú lẹ̀ lórí iyẹ̀pẹ̀ yẹn wá tan ilẹ̀ lọ sí Amẹ́ríkà ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ irọ́ tó ń kọ fún wa o ó tan ilẹ̀ lọ sí London ó tan lọ sí China lọ sí India lọ sí Australia ó bá yàn kankan gbogbo àgbáńlá ayé wọ́n ní tó ń pè ní Ilé Ifẹ̀ nìyẹn ibi tí ilẹ̀ ti fẹ̀ wá irọ́ náà pa o ẹ̀mú tó ìjẹ́rẹ́ jáde gbé sílẹ̀ àkàyè tó bá yẹ pé Yorùbá ló pin ilẹ̀ ayé lóòótọ́ mélòó ni Yorùbá nú ayé náà mélòó ni Yorùbá àwọn China presently mi ò rántí figure wọn but wọ́n lé ní 1 billion àwọn India wọ́n lé ní billion tó máa ń ṣá India sí ọ̀nà 1000 Yorùbá ò lè kódà kan tó máa ń ṣá India China sọ́nà 2000 àlè kó ìdá kan bẹ̀ tó bá yẹ pé wàá labi ògbó ayé wà ìdáṣe wá kéré kí kábíyèsí fún alẹ́ sí yẹn kọ́ yìí kí ni kọ́ fún alẹ́ sí ẹ̀ ìyẹn ni ìtàn àkọ́kọ́. Ìtàn ẹlẹ́ẹ̀kejì ni pé Oòduà àtẹ̀wọ̀nràn wọ́n ló lo chain ó bá chain bọ̀ láti ọ̀run ni ó wá dó sílé Ifẹ̀ ìrọ̀ èkejì nìyẹn o kẹmọ tó kó bá Yorùbá wà lórí irun ni o. Ẹlẹ́ẹ̀kẹta ìtàn tó bá làákàyè mu jù ẹ bá tó kí mo jẹ́ Muslim o màá sọ̀ di tó fi yálà làákàyè mu jù o tó fi dá ajọ́ àwọn tọ̀tẹ́ ń gbé wá tẹ́lẹ̀ lọ. Oòduà ó sá kúrò ní Mọ́kà pẹ̀lú Lámúrúdu tó jẹ́ bàbá ẹ̀. Ṣé Lámúrúdu yẹn wẹ́ mo sure but mo ń wo orúkọ ẹni o kó má jò ìnà mùrúsù ẹgbẹ́ bàkábíyè sọ pé pẹ̀lú Ábúráhámù pòun lọ̀gá Ábúráhámù Lámúrúdu nọ̀mùrúdù tọ́wọ́n iná mùrúsù ẹgbẹ́ Yorùbá máa ń gba orúkọ jẹ́ ni kò tó mọ̀ Lámúrúdu nọ̀mùrúsù ni nọ̀mùrúdù ká lè rí pé nọ̀mùrúdù yìí ó dàbí Fáráò ni ọba ìnọ̀mùrúdù ọba ni orúkọ ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ kò ń ṣèyàn. Oòduà àrọ́mọdọ́mọdọ́mọ nọ̀mùrúdù ni so bàbá tó ló tẹ̀lé wá ọba ni nọ̀mùrúdù ló ń jẹ́ orúkọ oyè ni ló fi tàn dé Lárúbáwá ẹgbẹ́ Ábúráhámù gbogbo ohun tó lò gbèsè ayé ẹ̀ Middle East ni ibẹ̀ ló bí àwọn Ismaila ń kò sí so lineage yẹn sì wà ń bẹ̀
tó ń pè nọ̀mùrúdù kò yẹ lámúrúdù ẹ̀yin náà wo kábíyèsí ọba Ọ̀yọ́ Lámídì kí wọ́n pè Lámídì Abdulhamid Ahmed ni bàbá ń jẹ́ kò ṣe Lámídì bọ̀ Yorùbá ò lè pe Abdulhamid náà ìpè Lámídì àbí nígbà tó ń pè nǹkan ní mọ̀rìdíyà Yorùbá ní mọ́rílì mọ̀rìdíyà wọ́n ní mọ́rílì wọ́n nìkan ní Muhammadu wọ́n ní Mẹ̀múdù báwọn ni Mẹ̀múdù ṣe bóyá yọ Muhammadu but ká lè rí pé ń dálẹ̀ títí wa náà ṣe máa ń pè ọ̀rọ̀ yẹn pa mo máa lọ ní pé nígbà táwọn bí dé Mọ́kà sallallahu alaihi wasallam ní Oòduà sákúò lọ́hùn sísá tó sá àwọn òòṣà tí Muhammadu tó lé dànù ní Oòduà kó tiẹ̀ ló ń sá kúò ní Mọ́kà tó fi dé Ilé-Ifẹ̀ ẹ̀yin ní ẹ̀já ìwé sílẹ̀ aka yìí ìtàn yẹn ló súnmọ́ jù púpọ̀ èdè Yorùbá tá à ń sọ Lárúbáwá ni Odùduwà tí wọ́n ń sọ Odùduwà kọ́ ló ń jẹ́ o kò lè jẹ́ Oòduà láyé torí ní tí Yorùbá padà tó Odùduwà ṣé Odùduwà jẹ́ Yorùbá ni ṣé Yorùbá ló Oòduà ni ṣé bí odù tó dá ìwà lẹ máa ń pè kábíyè tó wá pè ní àdúà bó làwọn ti rí tán tiwọn o wọn á ní odù tó dá ìwà náà ń pè ní Odùduwà odù tó dá ìwà kábíyèsí wa ní àdúà ni ibẹ̀ la ló ń gbà Mọ́kà ṣé kábíyèsí ò rí mú wọ́n ṣì bàjẹ́ kódà Yorùbá tó kù nígbà wọlé sà ẹ̀yin odindi Ọọ̀ni ẹ mọ tó ṣẹlẹ̀ ṣé nítorí pé ẹ̀yin náà mọ orírun yín ló jẹ́ kí ẹ máa pàtàn ẹ má bínú sà torí tá a kà lórí net ẹ lọ sáìtì yẹn èyí tó ń pè ní Ọọ̀ni ìyá tó bí Ọọ̀ni ẹrú ló jẹ́ Oòduà ló kó ìyá Ọọ̀ni lẹ́rú nígbà tí Oòduà wá pa ìyá Ọọ̀ni ìyí tó ń pè ní Ọọ̀ni ní tá a dá sí tá a fẹ̀mí ẹ̀ lẹ̀ pé ìwọ ṣá máa wà ń bẹ̀ kó ṣèdè Yorùbá ẹni tá a dá sí ni Ọọ̀ni tá a dá ẹ sí. ibẹ̀ ni ìgbà tó wá ti pa ìyá ẹ̀ tó ń dáhùn náà fi sọ ní Ọọ̀ni Oòduà àti Ọọ̀ni wá lọ sí Bìíní sí ìyẹn pọ̀ sórí yẹn pọ̀ gan ní Oòduà ló wá fi Ọọ̀ni ránṣẹ́ sí Ilé-Ifẹ̀ wọ́n ti ń jọba Ilé-Ifẹ̀ kó Oòduà tó dé kábíyèsí ẹ̀kàtàn yẹn ni sà ó wà on net náà ó popular gan ẹ lọ ka origin of Yorùbá origin of Ilé-Ifẹ̀ ó clear dáadáa àbí kẹ́ lọ Oòduà origin gbogbo ìtàn yẹn náà ti kọ́ fún wa náà. now ìgbà tí ọba Ifẹ̀ wá kú Oòduà kàn rán Ọọ̀ni wá pé lọ́ba abẹ́jú wọlé pé ṣé léṣì wà òkè bọ́n ṣe fi Ọọ̀ni jọba nìyẹn ọmọ ẹrú ní yín sà ọmọ ẹrú ìran yín gangan ẹrú ni ìyá tó bí bàbá yín ẹrú ni èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ìtàn ni o Ọọ̀ni ẹni tó ń dá sí ni túmọ̀ ẹ̀ tẹ́ bá mọ̀ sà Ọọ̀ni ẹni tó ń dá sí ni ẹ lọ́wọ́ orí net ó clear náà ilé òun ṣe pé mo bu yín ọmọ ẹrú ni yín sà ìyá tó bí yín ẹrú ni wọ́n pa ìyá Ọọ̀ni ni bàbá yín ṣe dórí oyè ṣẹgbọ́n sà ẹ má bínú sà bó ṣe nìyẹn sà náà bó mo lọ ni pé mo ní Islam Lárúbáwá pé Oòduà wá ti Mọ́kà òun nìtàn tó dáa jù púpọ̀ èdè tí Oòduà ń sọ ẹ̀yin náà sọ ẹ ládùúà ṣé àdúà yẹn èdè Yorùbá nìyẹn àdùáwù èdè lábáyìn náà Yorùbá ló sọ ní àdúà. another àpẹẹrẹ al-afia lẹ́yìn Lárúbáwá Yorùbá ò lè pe al-afia gẹ́gẹ́ bí èdè Lárúbáwá wọ́n sọ di àlàáfíà Ọlọ́run fún ẹ lálàáfíà kò ń ṣe èdè Yorùbá Hausa o Lárúbáwá lè ń sọ o ọ̀la alùbáríkà alùbáríkà ṣe èdè Yorùbá albarka barka èdè Lárúbáwá ni o Yorùbá ló sọ di àlùbáríkà bọ́ọ̀ yẹn sọ Odùduwà wọn ò lórúkọ yẹn pè nítorí kọ́ ẹ̀ sí mi ò tí gẹ̀ẹ́tì ẹ̀ bọ̀ kò ń ṣàdúà torí wọn lè kọ́ ẹ̀ àdúà sí Odùduwà èpo jìnnà Odùduwà
ó jìnnà gan. bẹ́ẹ̀ náà ni sẹ̀ríà màá dá sẹ̀ríà fún ẹ. sẹ̀ríà wọn ṣèdè Yorùbá èdè lábára ni ẹ bá wọn tó máa sọ wọn ní Allahu Rabbi ọba Allahu Rabbi Allahu Rabbi náà sọ di Allahu Rabbi Allahu Rabbi ní Allahu Rabbi kó lọ Ọbàtálá yìí ṣòṣà Ọbàtálá Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ Ọbàtálá Yorùbá ló sọ di Ọbàtálá kò ń ṣe Ọbàtálá kò ń ṣòṣà Ọbàtálá Allahu ló ń jẹ́ bẹ́ẹ̀. Yorùbá máa ń sọ kíní kan wá ní àlùbọ́sà àlùbọ́sà ṣèdè Yorùbá o bóyá ẹ mọ̀ àlùbásọ̀ lárúbáwá ni àlùbásọ̀ wọ́n wá sọ di àlùbọ́sà ṣé bí Yorùbá ṣe ń bá èdè elédè jẹ́ tó bá ní fàkátì ṣé fàkátì wá jẹ́ èdè Yorùbá ni fakọt tán fakọt Yorùbá sọ di fàkátì èdè Yorùbá kọ́ lárúbáwá ni wá ó clear pa bí mọ́kànlá ti wá tó máa ní àlùfáà kí ló ń gbé àlùfáà alfa kò ń ṣèdè Yorùbá ní àlùfáà kábíyèsí ẹ káwọn ọ̀rọ̀ yìí ti yé yín gan tó máa ní fìtínà máa ń ṣẹlẹ̀ fìtínà ó ṣèdè Yorùbá fìtínà lábọ́wá ni fìtínà ẹ sọ èdè mi tẹlifíṣẹ́ kù fìtínà pé fìtínà á ṣẹlẹ̀ gan o fìtínà rẹ o kí lè lo fìtínà fún ṣèbí wàhálà ló ń jẹ́ bẹ́ẹ̀ fìtínà ní Yorùbá sọ di fìtínà tó bá ní alásàrì alásàrì that is to say asri wọ́n ní alásàrì ẹ̀rí pé ìrọ̀lẹ́ ti tó wọ́n ní alásàrì asri ló ń jẹ́ bẹ́ẹ̀ so ó pọ̀ bẹ́ẹ̀ tó fi jẹ́ pé òun ló súnmọ́ Lárúbáwá jù lọ ju táwa ń tún yẹn lọ now ó ní Abrahamu bá tún play ẹrú àbọ̀mọṣẹ́ Oòduà ni ẹ̀sà irọ́ nìyẹn o ànítọ̀kìtọ̀ lẹ́ ń pasà ẹ fẹ́ jogún kógún ni kò jọ o àwọn onígbàrú ẹ̀ wọlé o. díà náà ló jẹ́ Oòduà òun ló ní àwọn tó ń ṣiṣẹ́ fún ìkànnì wọn ní ànábì Ibrahim àti àwọn òjíṣẹ́ kí ànábì Muhammad sallallahu alaihi wasallam kó tó wá sí ibẹ̀ Oòduà ló ní ibẹ̀ òun ló kọ́kọ́ gun òkè àràfá kájà ló pa sí apá òsì tó wà ní mímọ́ tó lọ sí orí òkè tí ó ti lọ ṣàdúrà sí Olódùmarè torí ẹ̀ ni àwọn mùsùlùmí ṣe ń gorí òkè dọ̀la àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ náà ń gorí òkè àwa ìṣẹ̀ṣe ilẹ̀ káàárọ̀ oòjíire ló bẹ̀rẹ̀ àwa la bí ẹ̀sìn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kò yé wọ́n ti pàtì sí ẹ̀gbẹ́ Ọlọ́run Olódùmarè á jẹ́ kó yé wa. now kábíyèsí ní òkè àràfátà wa ń gùn àti bí akápakájà àti kábíyèsí alẹ́ ìmọ̀tànṣẹ́ ṣe rí pakájà yẹn ẹ jẹ́ ń sọ díẹ̀ fún yín sà ṣe bẹ́ẹ̀ gbọ́nú tàn mo ṣọ́ọ̀kan máa ṣe ní school ẹ máa ṣe university now Ìbẹ̀rẹ̀ university ṣe bẹ́ẹ̀ ṣe GNS 101 102 tó máa kọ́ ní general subject ẹ máa ṣe ní GNS now ìtàn kọ yín bẹ̀ ṣé bọ́ ẹ̀kọ́ yín lẹ́yìn sọ yìí sà ṣé bọ́ ẹ̀kọ́ yín lẹ́yìn sọ yìí sà ta ló kọ́ Káàbà ṣé bẹ́ẹ̀ mọ̀ pé Ànábì Ibrahim ló kọ́ òun àti Ismaila tó clear táyé ò tiẹ̀ ń dispute ẹ jọ̀ọ́ nígbà tí sábàmùjọ ló ṣà ní torí rọ́lẹ́pà o Oòduà níwọ̀n pẹ̀lú Abraham rárá tó yẹ pé catechism lẹ́ti jẹ́ bẹ̀rẹ̀ kátólíìkì bẹ́ẹ̀ lẹ́yìn ikú Jésù ni o Abrahamu kò gbọ́ kátólíìkì rí Mósè kò gbọ́ rí Jésù kò gbọ́ rí Jeremiah kò gbọ́ rí káwọn ti wàá sọ Abrahamu lọ́hùn ó jìnnà gan sà kábíyèsí rí mú ó jìnnà gan bó máa ń lọ ni pé ọ̀rọ̀ kápákájà tí kábíyèsí sọ yẹn mo náà rí sọ torí pé Abrahamu ló bẹ̀rẹ̀ Káàbà òun àti Ismaila
nígbà tó bẹ̀rẹ̀ tó parí ẹ̀ ó wá sọ fọ́lọ́hún ọ̀rọ̀ yẹn pọ̀ gan ẹ̀ kó àwọn ẹ̀ lórí ẹ̀ pé àwọn ọlọ́mọ wá bì inú aṣálẹ̀ ọlọ́run ní máa kó ní dógún ẹ̀ bọ́ sí gun òkè ilé yẹn lọ ìwọ kan pèpè ń tiẹ̀ pé kó máa wà kó máa bọ̀ ń bí ara ń pèpè tiẹ̀ ikú náà pèpè tiẹ̀ gẹ́bí sírọ̀ ṣe gbé wá àti ṣètọ́n ló fi jẹ́ pé ìran mẹ́ta ló lọ sí mọ́kà ẹni tó máa tọ́ náà máa lọ dandan nìyẹn lọ́dọọdún ẹni tí ó ṣe tèṣù máa lọ dandan nìyẹn lọ́dọọdún ẹni tí ó dẹ̀ kú sọ̀hún dandan ni kán kú sọ̀hún dandan ni ẹni tó lọ jẹ́ pé tọ́ lọ́hún ẹni tó jẹ́ pé ṣètọ́n ẹni tó jẹ́ pé àṣàrà ìlú ọjọ́ máa lọ ni. bó máa lọ ni pé Abraham ló bẹ̀rẹ̀ Kaaba ìjọsìn àkọ́kọ́ ní Kaaba ilé ìjọsìn àkọ́kọ́ Kaaba ni tọ́lọ̀ ń fi ilẹ̀ fọ́mọnìyàn kí wọ́n máa kọ́lé ìjọsìn láyé o Kaaba ní ilé ìjọsìn number 1 kò sí kan kó tó dé kò dẹ̀ sí kan lẹ́yìn ẹ̀ bó máa lọ ni pé bá Abrahamu ṣe bọ́lọ̀ ṣe kọ̀mọ́nà Abrahamu àti àwọn tó jẹ́ pé ẹ̀ ń jò ní bọ́n ṣe múra nìyẹn o kábíyèsí bọ́n ṣe múra gangan nìyẹn o wọ́n á rorò wọ́n á lè pa kájà bọ́n ṣe múra gangan nìyẹn kò dẹ̀ tí ì sóòṣà níbẹ̀ yẹn ń gbà yẹn lọ́hùn lẹ́yìn tí Abrahamu kú tán táwọn àrọ́mọdọ́mọ Abrahamu kú tán làwọn olóṣàṣẹ ìgbàjọba Kaaba ó wá wò pé àwọn mùsùlùmí níbí báwọn náà ṣe ń lò làwọn náà ṣe ń pa kájà dàárọ̀ yìí àwọn alábẹ̀rẹ̀ pàkẹ́yà yín kọ́ ẹ rí pẹ́yìn máa ń fi ẹfun sórí ẹ wá rorò ẹ tún fa orí ẹ wá fi ẹfun báyìí ẹ tẹ ìjẹgbè sórí ṣé àwọn ń tẹ ìjẹgbè sórí ni kábí báwo ló jọra wọn ná àní ìtọ̀kìtọ̀ lẹ́ ń pa ẹ dẹ̀ máa gbọ́rọ̀ kọ̀rọ̀ sà tó lè fẹ́ jogún kógún ni kò lè pè yín tó lè wà lẹ́nẹ̀rì jogun tẹ̀ ń sọ yìí lọ irú yín kó lè kó sọrú ẹ̀ á ní illiterate kan tí ò gbà sùkò kọjá rí ló bá sọ mí ní fún lẹ́sìn máa ń sọ pé kí lè fẹ́ kó wí ọgbọ́n jàre bọ́ ẹ̀yin tẹ̀ wà lẹ́nẹ̀rì with your caliber to say that on air how are ridiculous o ó dẹ̀ bìlí tún yín gan sà ó bìlí tún yín gan abáwọ̀tẹ́ fi lọ sí mọ́ṣáláṣí níjọ́ ìdí tẹ̀ lọ ṣọ́ọ̀ṣì níjọ́ Sunday ẹ̀mọ́ tó gan sà ẹ̀mọ́ sà ẹ̀mọ́ rárá. bó bá lọ ni pé wọ́n ní ìṣẹ̀ṣe ló bí ẹ̀sìn ṣé ń tí èka bèèsì rè mo sọ lẹ́ẹ̀kan ẹ wò ìwé ìṣẹ̀ṣe yìí nígbà tó máa sọ ìtàn kí náà ń pè ìtàn Jésù yẹn ló fọ́nì jù ẹ jẹ́ ń ka yẹn torí àsìkò torí kò sí táìmù mọ́ ọ̀rọ̀ pọ̀ but ẹ jẹ́ ń kàn Ànábì Isa alayhi salatu wasalam olùtàn ló gbé wá ọ̀yẹ̀kú méjì ló ń jẹ́ tẹ́ bá ń gbọ́ ọ̀yẹ̀kú méjì Jésù ló ń jẹ́ bẹ́ẹ̀ o ní chapter 14 ọ̀yẹ̀kú méjì yẹn bọ́n ṣe máa ń láre ọ̀yẹ̀kú méjì jẹ́ pé wọ́n fa 1 wọ́n fa báyìí ọ̀yẹ̀kú méjì gangan nìyẹn ọ̀yẹ̀kú méjì rè ṣẹ́tìrì bọ́n máa ń tó bá ti làbọ̀ ọ̀yẹ̀kú méjì náà lálẹ́ yẹn ó wá fẹ́ sọ torí tàn yẹn pọ̀ díẹ̀ ẹ bá nídìí ìwé yìí mo ní bá ní photocopy ẹ̀ dáadáa all over the world kódà tó bá fẹ́ kí n scan ẹ̀ máa bẹ́ scan ẹ̀ sí ẹ but wàá sọ wọn network o mo lè bẹ́ẹ̀ ṣe photocopy ẹ̀ dáadáa wàá fún mi máa bẹ́ẹ̀ ṣe photocopy ó pọ̀ gan o at least eléyìí ètò pè ní infizim ó dẹ̀ kí o gbé ní lọ́wọ́ wọ́n àtàjẹ́ mùsùlùmí ká ní lọ́wọ́ sọ wọn ní máa fi jújù tán á jẹ́ ìgbà wọn lóòjà tó gbogbo ẹ̀ dáadáa kalẹ̀ irú àwọn kábíyèsí yìí tàwọn kò mọ rírun wọn wọn mọ̀ kọ́ mẹ́rú làwọn tó ti pààyà bàbá wọn lọ́hùn tó wọ́n á fà wọn jọba. náà irú èyí tí ọ̀sàmàrò kọ ẹni tó kọ̀wé yìí sìn ọmọbìnrin ni ọ̀sàmàrò kódà Christian Catholic gan ló ń lọ kí lè kó kọ́lẹ̀. now pages ẹ̀ mo ló pọ̀ díẹ̀
eléyìí nìkan ó ní torí wọ́n ṣe ní both left and right níṣẹ́ pé left and right náà ṣe 1 2 1 2 gbogbo ẹ̀ ṣá tábàárò gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn ó máa jẹ́ 250 divided by 2 ó máa jẹ́ 125 pages ló máa jẹ́ tó bá fẹ́ ṣe both left and right ní o ìyẹn lélẹ̀ eléyìí tí Wándé Abímbọ́lá lọ́yọ̀ọ́ tó pè ní an exposition of Ifá literary campus ìyẹn pages ìyẹn both left and right ní wọ́n fi ṣe photocopy ẹ̀ fún yín pages yẹn máa jẹ́ ó máa jẹ́ 256 divided by 2 á jẹ́ 1 kí ni yẹn náà 3 á jẹ́ 136 pages ló máa jẹ́ sọ ẹ máa fẹ́ kó pè mí lẹ́yìn ètò ó dẹ̀ ká gbogbo bùsùlùmí lọ́wọ́ kóyin lọ́wọ́ gbogbo bùsùlùmí ayé ló gbọ́dọ̀ ní lọ́wọ́ tá a bá ní ẹ̀sìn wọn ò tún pé tó a gbọ́dọ̀ expose àwọn ará bíi tó wọn máa tàn yín jẹ lásán tó máa wo yẹ̀pẹ̀ tí ò wúlò fún yín tó bá ti ń tẹ̀ wá sí mọ́ tó fẹ́ tẹ̀ tó bá ti ń tẹ̀ gbágbá bàbá ìjọba ilẹ̀ fẹ́ tẹ̀ yẹn kò jọ o mi ìbejì ògbó ẹ̀mí kọ́ ni Jésù o mo rò bóyá yín ẹ ti já nìyẹn bẹ́ẹ̀ ṣe ní báíbù lọ́wọ́ tẹ́níkùn àlọ́wọ́ ẹgbẹ́ òrèlè náà lọ́wọ́ ó máa pè yín gan ẹ jẹ́ ń ka ìtọ́kọ nípa Ọ̀yẹ̀kúméjì sí ẹ máa gbọ́ o. The father of Ọ̀yẹ̀kúméjì was a patent as a rubbish dump bí àkìtàn tí wọ́n máa ń dànù ẹ̀kọ́ yẹn náà lédè Bìíní wọ́n ń pè ní òtíkù. ó wá ní while his mother baba Jésù nìyẹn o while his mother was as strong as the 3 road junction ìyá ẹ̀ lágbára gan bí oríta mẹ́ta. In other words, the father was a layman bàbá Ọ̀yẹ̀kúméjì Jésù l'Ọ̀yẹ̀kúméjì kò ń ṣe ìyá ẹ̀ Jésù gangan l'Ọ̀yẹ̀kúméjì bàbá Ọ̀yẹ̀kúméjì ẹ̀rí pé ó ní bàbá ẹ̀yin Christian tẹ́ ní Jésù ní bàbá ẹ̀ waste time ara yín ni o àwọn onífá sọ pé ó ní bàbá Àlùkùránì wá ní kò ní bàbá ẹjọ́ tó bá pé ọ̀dọ̀ wọn ní ẹ̀sìn tiwa àyè máa ń kọ́ńtà ní ìtara wa ṣẹ́gun ní kábíyèsí pa bó bẹ́ẹ̀ lọ ní pé wá ní ó ní the father was a layman while the mother was a witch ìyá tó bí Ọ̀yẹ̀kúméjì wọ́n lájẹ́ ni àjẹ́ nìyá Ọ̀yẹ̀kúméjì àjẹ́ nìyá Jésù nìtúmọ̀ ẹ o bó ṣe mọ́ ọ mẹ́ o wọ́n lájẹ́ ni Mèrí ṣẹgbẹ́ àwọn onífàyè ti dàrú ṣẹgbẹ́ ọmọ tó ń ṣe ẹgbọ́n ti ya wèrè gan kábíyèsí ẹgbọ́n tẹ̀ wí lẹ́nu ok ẹ má bínú sá. Now ó wá ní who used to transfigure into the astral world to hold a meeting with the elders at night wọ́n ló máa ń yí padà lóru láti lọ bá àwọn àjẹ́ tó kù ṣe meeting. When the power of the wife became too overbearing for him nígbà tí agbára ìyá Ọ̀yẹ̀kúméjì tó pọ̀ jù fún ọkọ ẹ̀ nítorí wá ṣe ni pé he went to a divination ó lọ bá babaláwo and he was told to make sacrifice with a boa ọkà wọ́n ń pè ní ọkà lédè Yorùbá wọ́n dẹ̀ ń pè ní arumwoto ní èdè Bìíní. He did the sacrifice ọlọ́ ṣe arúbọ yẹn and the wife soon became pregnant ìyá ẹ̀ wá lóyún ìyẹn ìyá Ọ̀yẹ̀kú ó lóyún yẹn àjẹ́. One night ní alẹ́ kan she was to deliver gbàtọ́ fẹ́ bímọ she again transfigured into the witch ó wá yí padà sí àjẹ́. When she woke up nígbà tó wá jíǹde Èṣù had positioned the boar serpent with which the husband made sacrifice. Èṣù ti wá gbé àgbàdo pẹ̀lú ejò ó ti gbé sí ẹ̀gbẹ́ tọkọ ibi ṣe olúbọ́njò ní ó ti gbé sí ẹ̀gbẹ́ kó tó jí at the back of the house ní ẹ̀yìn ilé wọn. Meanwhile she felt
like easing herself. wọ́n nígbà tó yá tó ní lóru yẹn ìyá Ọ̀yẹ̀kú wá fẹ́ lọ́tọ̀ ó fi gbogbo ikú òun lọ́tọ̀. She then went through the back of the house to the toilet. ó wá gba ìkùlé lọ sí ilé ìgbẹ́ àbí ilé ìtọ̀, which was traditionally far from the house. nígbà ayé ìjọ́un wọn yìí kọ́ toilet sínú ilé ìṣẹ̀ṣe gangan nìyẹn, ó máa jìnnà sílé gan tẹ́fẹ́tẹ́ inú igbó ni. On her way from the toilet pàtó ń ti ilé ìgbẹ́ bọ̀, she saw the snake. ó wá rí ejò and ran off in fright beyond the house until she got to a 3-road junction. ó wá sá ìrúbà àtìgbà tó dé oríta mẹ́ta kan. It was there she developed instant labour and deliver a male child. ibẹ̀ oríta mẹ́ta ló ti bí ọmọ. She was so happy, inú ẹ̀ dùn at the double salvation pé ìgbàlẹ̀ méjì ló dé yìí o, and joy she had in one night, pẹ̀lú ìdùnnú tó rí ní alẹ́ ẹjọ́ kan, that the child was named Ọ̀yẹ̀kú méjì. wọ́n wá sọ torí pé ìdùnnú méjì níjọ́ yẹn ejò oríṣán ó tún bí láyọ̀ náà ìpè ní ikú yẹ̀ lórí mi lẹ́ẹ̀mejì. ṣẹ́gẹ́ẹ̀tì ẹ̀ kábíyèsí ẹ̀ ń gbọ́tàn yẹn Ọ̀yẹ̀kú méjì nìyẹn o, torí pé kú yẹ̀ kó ṣorúkọ o, torí pé kú yẹ̀ lórí ẹni yẹn lẹ́ẹ̀mejì náà ìpè ní Ọ̀yẹ̀kú méjì, ikú yẹ̀ lórí ẹ̀ lẹ́ẹ̀mejì. She had escaped death by surviving the attack of the boa yẹn ejò, at the same time got a child. He has been looking for a long year in the same year. pé ó tún bí ọmọ tó ti wá tipẹ́tipẹ́ ní ọdún kan náà. ẹ máa gbọ́ o. She was so happy at the double salvation. Okay, when Ọ̀yẹ̀kú comes out at divination for a woman, tí Ọ̀yẹ̀kú bá jáde fún àpẹẹrẹ lọ da fáǹsì ẹ̀ tẹ́ ń wo òkú o, ẹ máa gbọ́ àṣírí bẹ̀rẹ̀ o, ṣé gbó ti gọ̀kú tó bá yẹ jáde sí ẹ tó ṣẹlẹ̀ rèé. When Ọ̀yẹ̀kú méjì comes out at divination for a woman who is longing for a child, tó bá pé ọmọ ló ń wá ló máa sábà yọ fún. She could be told that a lè sọ fún she should be told wọ́n á sọ fún pé that she is responsible for her barrenness, pé òun gangan ní ìdí tí òṣèré ọmọ bí òun ló ń jo ìdàtí sòsè. tó bá ti da fọ́ Ọ̀yẹ̀kú fún ẹ ìyàwó ẹ àjẹ́ ní ìtumọ̀ ẹ máa gbọ́ ọ ṣe ń gbọ́dọ̀ wèrè, because she is not only stronger but sees farther than the husband. So tó bá ti yẹ iṣẹ́ wò fún ẹ, tó bá ní Ọ̀yẹ̀kú méjì ló jáde fún ẹ ìyàwó ẹ àjẹ́ ní ìtumọ̀ ẹ bí Ọ̀yẹ̀kú ọkọ ṣe jẹ́ àjẹ́. She should be advised to submit to the authority of her husband. a wàá gbà á níyànjú kó tẹríba fún ọkọ ìpẹ̀lú agbára tó ní, if she truly wants to have a child, tó yẹ kó lóòótọ́ ló fẹ́ bímọ. If it comes out of divination for a man who is anxious for the wife to have a child, tó bá jáde fún ọkùnrin tí ó wò pé ẹ̀kọ́ ìyàwó ń bímọ, he should be told that his wife is not as desirous as himself for a child. pé ọ̀gbẹ́ni Ọ̀yẹ̀kú tó yọ ọ sí ẹ yìí o, ìyàwó ẹ̀gbọ́n nídìí ọmọ o, ìwọ ló nídìí ọmọ o. ṣẹ́wọ́n yín dá lérú ẹ̀yin tẹ́ ń wò òkú o, àṣírí wọn lẹ́ ń gbọ́ yẹn o. ó wá ní in order to get the wife to have a child, tó wáá kọ́ ìyàwó yẹn bímọ, he should use a boa to make sacrifice, kó lọ mú àgbàdo kó lọ fi ṣe ètùtù to his Ifá, kó lọ fi ṣe ètùtù fún Ifá, or he should make arrangement to have his own Ifá. àbí jẹ́ iṣẹ́ ń gbá ṣírí nítorí iṣẹ́ bá fún yín gangan nìyẹn o, tó fi ń lọ yín lẹ́kẹ̀ẹ́ máa lọ ṣẹ́fà lẹ́yìn tẹ́ ń ṣe yín náà lẹ́ máa wọ o. ó ní in order to contain the superiority diabolical power of his wife, tí ọkọ yẹn bá ṣẹ́fà a lè lágbára lórí ìyàwó ẹ̀ tó jẹ́ àjẹ́ yẹn. ẹgbẹ́ yín dá lérú the coming of Jewesun to earth, bí Jewesun ṣe wáyé rèé o, Jewesun kábíyèsí ẹ̀ ń gbọ́ ìtọ́tẹ́ ìgbọ́ ilẹ̀ ń gbọ́ yìí o. ó wá ní it was also Ọ̀yẹ̀kú méjì who revealed how Jewesun came to this world.
wọ́n lọ́yẹ̀kú méjì kan náà ìyẹn ifá ọ̀yẹ̀kú méjì ló ṣàlàyé bí Jewéṣù ṣe wá sáyé. The awo ìyẹn babaláwo who made a divination for him before he left heaven was called babaláwo tó dífá fún ọ̀yẹ̀kú méjì lọ́run. ìtàn táwọn sọ yẹn ọ̀run ni o, ọ̀run ti bí ọ̀yẹ̀kú ọ̀run ni o, ẹ máa gbọ́ o ọ̀rọ̀ jákujáku. ó wá ní bí a bá ń pe òkú ní pópó alààyè ló máa dáhùn. ó dífá fún ọ̀dọ́ àgùntàn tí ń ṣe ọ̀kan bí ọmọ Elédùmarè. ó bẹ lárinrin ìgbà tẹ́mà ọmọ aráyé, meaning when the death is called at the distance, it is the living being that will answer the call. The Son of God, who was called Jewéṣù in heaven, was told to make sacrifice. wọ́n ní ẹni tó ń gbè lọ́mọ Ọlọ́run tó ń gbè Jewéṣù yẹn òun la ní kó ṣe ìrúbọ ìyẹn lọ́run with a sheep pẹ̀lú àgùntàn and red cloth àtẹ̀sọ̀rọ̀pá in order to survive the plot that was going to be hatched by human being against him on earth. wọ́n nígbà Jésù fẹ́ kú Ọlọ́run wọ́n wá ní kó dífá pé ifá tó máa dá yìí o ayé ò ní pa tó bá dáyé. ẹ máa gbọ́dọ̀ táwọn Yorùbá ọmọ irọ́ ló ń pa o torí ọmọ Ísírẹ́lì ní Jésù kò ń ṣọmọ Yorùbá. ẹ máa dè mo ṣe mọ́ mẹ́ Jewéṣù. ó wá ní he was told also to give egot kó fún èṣù ní òbúkọ which he bluntly refused. Jewéṣù ò ṣe o to do because he had vowed to come to the world to destroy the force of evil represented by èṣù. pé èṣù ti sọ fọ́lọ́run ìyẹn Jewéṣù pé mo fẹ́ bà iṣẹ́ èṣù jẹ́ láyé ni. He however agreed to make sacrifice with sheep. wọ́n lé ìgbà tó wá yá ó ṣàgbà pé ó máa ṣe ìrúbọ pẹ̀lú àgùntàn àti aṣọ pupa. The awo told him that if he did not make the sacrifice to èṣù, awo wá sọ pé tí o bá Jewéṣù o tó o bá ṣe ètùtù fún èṣù o ìyẹn lọ́run o kó tó wá sáyé o. It was the agent of the èṣù that would kill him and shorten the last one of his life and his ministry work on earth. pé àwọn ọmọ iṣẹ́ èṣù yìí tí o bá ṣe ìbọn fẹ́ṣù àwọn náà máa pa o wọ́n á dẹ̀ mẹ́lẹ́ gbòdò wọ́n dẹ̀ ń jẹ́ kó ríṣẹ́ tó lọ́rùn jẹ́ fọmọ Ísírẹ́lì ìyẹn Jewéṣù. Since he had however made sacrifice with sheep, wọ́n ló padà ṣe ìrúbọ yẹn pẹ̀lú àgùntàn yẹn. He would wake up after 3 days and his fame will outlive him and return to heaven. wọ́n gbá jí lẹ́yìn ọjọ́ mẹ́ta ó ṣáà lókìkí another kó tó padà sọ́run. ó wá ní when he got to the world gbà tó dáyé as he was about to begin his work of preaching nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ wàásù ìyẹn Jewéṣù yẹn o ẹ máa gbọ́ o Jewéṣù ni now ẹ ṣe mọ̀ mẹ́ ẹgbọ́n tó sọ ẹni tó mú Jewéṣù yẹn máa gbọ́n tó sọ Jewéṣù. ó wá ní the way the people lived in heaven and love of God for his creature, èṣù appeared to him in a dream. èṣù wá yọ sí Jewéṣù lójú oorun and warned him that not even God himself has succeeded in eliminating his influence from the entire planetary system. ó ní kódà èṣù Jewéṣù wá o tó bá dáyé Ọlọ́run gan fúnra ara ẹ̀ kò lè dáhùn dúró ṣe aburú tóun ṣe o kó má kọjá ayé o tó ló ti rúbọ o. èṣù told him in his dream that if he did not give him a egot, he would have himself to blame because he would infiltrate his followership to destroy him. èṣù wá sọ fún Jewéṣù lọ́run pé tó o bá fún mi ní àgùntàn àmì òbúkọ
màá kó sínú àwọn ọmọ ẹlẹ́yìn yẹn ẹ máa gbọ́ biblical jargons tí àwọn ilé ìlọ ń kó tì wá ẹ wọ́n fi tán lọ irọ́ náà lọ́n pa o pé kán lè bà iye jẹ́ Jésù once again Jésù tó wá ṣe refuse to serve Èṣù on the ground that goodness could never surrender to evil. Ó ní Jésù àwọn ọmọ Èṣù pé láíláí èmi ò ní juwọ́lẹ̀ fún ẹ o. Jésù was actually killed 3 years after he began his work on earth. Ẹ wá Jésù wọn padà pa lẹ́yìn ọdún mẹ́ta tó bẹ̀rẹ̀ iṣẹ́ láyé gẹ́gẹ́ bí ntí Èṣù ti kìlọ̀ fún lọ́run kó tó wá sí ayé. Ẹ máa gbọ́ táwọn báyìí sọ o ọ̀rọ̀ tí ìlú akẹ́yìn ní Yorùbá sọ yìí o ìyẹn Jésù ẹ máa gbọ́ wá ní how did he come to be called Jésù? wọ́n ìta ṣe ń pè ní Jésù ìyẹn Jésù ló di Jésù yẹn o ẹ máa gbọ́ o. His mother had secretly gone to Ọ̀rúnmìlà ìyá Jésù tó jẹ́ Mary ó ti lọ bá Ọ̀rúnmìlà on the eve of ọ̀dọ́ àgùntàn's departure for earth and persuaded him to make sacrifice to Èṣù. Ó ní ìyá Jésù ló wá lọ bá ìyá Jésù ó wá lọ bá Ọ̀rúnmìlà ó wá lọ ṣe ètùtù yẹn fún Èṣù which her son has refused to do tí ọmọ ẹ̀ kọ̀ láti ṣe ẹ máa gbọ́ ó wá ní she came to Ọ̀rúnmìlà's place with he-goats just after sunset. Ó wá ìyá Jésù wá sọ́dọ̀ Ọ̀rúnmìlà lẹ́yìn tí òòrùn ti rọlẹ̀. Ọ̀rúnmìlà told her that he would have to pluck 201 different leaves in the bush with which to wash the head of her son on the shrine of Èṣù. Ọ̀nà Ọ̀rúnmìlà sọ fún ìyá Jésù wípé wàá lọ já ewé oríṣiríṣi 200 ṣebí ibi ká olóògùn ti máa ń wàá lọ já wàá wá mú ọmọ ẹ lọ sí di Èṣù wàá lọ fọ orí fún. Since it was not possible to wash anyone's head in absentia gbàtí èkó ṣe káfá lẹ́yìn olórí there was no way to perform the sacrifice to Èṣù kò sọ́nà tí ìyá ẹ̀ fẹ́ ṣe fi kíní yẹn fẹ́ ṣù. When the woman insisted that Ọ̀rúnmìlà should improvise some arrangement ó wá ní ó dẹ̀ ṣe Ọ̀rúnmìlà ó dẹ̀ jọ bá mi ṣe nǹkan míì tí mo lè ṣe now. He replied Ọ̀rúnmìlà sọ pé by saying that the leaves in the forest were already asleep. Ó wá ní Ọ̀rúnmìlà ewé tó ní kí lọ já yìí àwọn ewé ti sùn and which Ọ̀rúnmìlà said àwọn ewé ti sùn and should not be disturbed agbọ́dọ̀ dàmí ewé tó bá ti sùn. The expression in Yorùbá means jẹ́wé sùn ó fẹ́ lọ já ewé tó ti sùn ó wá ní já ewé tó ti sùn agbọ́dọ̀ já ewé tó ti sùn ibẹ̀ ni já ewé sùn náà sọ di jẹ́wé sùn. ẹ máa gbọ́ lọ́wọ́ dáadáa o. Which Ọ̀rúnmìlà said should be the same name of ọ̀dọ́ àgùntàn yẹn kó dàgùntàn ló máa ń pe Jésù kó lè yé yín ọ̀dọ́ àgùntàn yẹn gan ìwé fáwọn gbé wa tí ń ṣe àkọ́bí Olódùmarè tó ń ṣe àkọ́bí Olódùmarè. So bí ọ̀rọ̀ Jésù ṣe wá nìyẹn o Jẹ́wésùn ni wọ́n ń pè ní Jésù. Now ẹ jọ̀ọ́ ìbéèrè rẹ̀ kábíyèsí ṣé nílẹ̀ Ísírẹ́lì ṣé Yorùbá náà sọ ń bẹ̀ ní sà ewé ni wọ́n ń pè ṣé Mary òun náà gbọ́ Yorùbá kábíyèsí o kádé pẹ́ lórí kí wàá fọ pẹ́ lẹ́sẹ̀ ẹ̀sà ẹ̀ má yẹ kí lọ́ pẹ́ lẹ́nu o ìyẹn ò dá ó máa tàbùkù yín gan o àṣẹ ni kó pẹ́ ẹ má yẹ kí lọ́ pẹ́ lẹ́nu ẹ̀rọ ẹ̀ṣẹ̀ ẹnu rọ̀ yẹn dànù sórí ó lẹ́pa
jẹ́wésù ní ìwé yìí pé irọ́ dẹ̀ ló pa tó wọ́n yé sọ Yorùbá ṣé ewé náà ń pe líìfù lédè òyìnbó àbí àbátẹ wá sọ kò sásìkò mọ́ irọ́ náà lẹ́pa o gbẹ̀jẹ̀ ti parọ́ ẹyọ kan gbé tó kù irọ́ ló máa jẹ́ irọ́ ni ló máa yẹ kó irọ́ ni òòdù ọ̀gá àfarárá àwa táwọn à ń gùn àṣẹ ọlọ́ọ̀ni inú Kùránì wa ló wà wọ́n dẹ̀ ti predict ẹ̀ nínú Bíbélì gan àgbà pé tó bá di ijọ́ ọ̀kẹ́ inú Isaiah chapter 2 inú Isaiah chapter 2 verse 2 pé a máa gbé òkè lóra kan lókè ńláńlá àwọn òbí ẹja hàn kéékèèké lọ gbogbo ilẹ̀ ló máa wọ̀ sínú rẹ̀ àǹkó tó pọ̀ bẹ́ẹ̀ sọ́díkàlẹ̀ sọ irọ́ lọ́pa o I'm sorry sir adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣà apẹ́ lẹ́nu ẹ má yẹ kí lọ́ pẹ́ lẹ́nu sa o ó dáa kẹlẹ́ fún ìtútẹ́ sọ yẹn o pé lọ́lẹ́ pa o ìsìláàmù ẹ̀sìn tọ́lọ́ ni kò lè ní kankan ṣe pẹ̀lú ìtẹ́ sọ yẹn torí pé ìrọ̀lẹ́ pa Ábúráhámù mùsùlùmí ni gbogbo ànábì Ọlọ́run ìsìláàmù náà ṣe ìtẹ́ ìdẹ̀mọ̀ ṣé ní tí òye yín ni sà àwọn tẹ́ ń pè lóòṣà yìí ẹ̀sà ìmọ̀ tó ń pè lóòṣà ni òòṣà ó ṣe ohun tí ò dáa ẹ̀yin lẹ ṣọ́ọ̀tì ní ẹni oríṣà dá ibẹ̀ yìí náà mọ̀ sà ẹni tó ríṣà irú èmi sì òòṣà lèmi tó ríṣà mi dá ni kábíyèsí Ọ̀jájá òòṣà lẹ́yìn náà oríṣà yín dá ni ṣé ẹnìkan làwọn mẹ́fà fi ń jọba afẹ́ ni ẹnìkan làwọn mẹ́ so oríṣà yín ni sẹ́ńtọ́ ẹni tó bá special náà ń pè lóríṣà ẹni oríṣà dá lẹ́yìn tí wọ́n kú tán Ògún ò kí ń bọ̀ òrìṣà òjíṣẹ́ Ọlọ́run lògún òjíṣẹ́ Ọlọ́run ló ya òjíṣẹ́ Ọlọ́run Ọ̀rúnmìlà wọ́n èyí ṣòwò àtọ́wọ́n àwọn èyí ṣòṣà gbogbo tẹ́kọ́ pa irọ́ lẹ pa wọ́n wá fòfin Ọlọ́run múlẹ̀ ni ó ní kí mi ò lè kàwé tó pọ̀ lálẹ́ yìí bàbá mi là ṣe wá fún yín tẹ́yìn ò bá mọ̀ ìránṣẹ́ ni kó wá jíṣẹ́ fáyé àwọn ministers Ọlọ́run lórí ilẹ̀ wọ́n ń ṣe ẹni tá a bọ ayé bọ wọ́n ìgbà tójú dúdú nìyẹn ẹ̀yin Ògbénga Adébóyè náà káláyé ìjọ ni òòṣà ni a máa bọ́ lẹ́yìn ikú ẹ̀ ni torí pé talent Ọlọ́run fún ó kọjá human reasoning tó bá ń sọ Yorùbá fluently ni tó bá ń sọ òyìnbó fluent kò wá séde ilẹ̀ Yorùbá tí ò lè sọ bó fẹ́ sọ Ìbàdàn fluently bó fẹ́ sọ Ìjẹ̀bú fluently ó fẹ́ sọ Èkìtì fluently ó fẹ́ sọ Ìjẹ̀ṣà fluently ẹ̀rọ kò sọmọ bẹ̀ ẹ̀bùn ní òòṣà ni lọ́wọ́ ẹ̀ òòṣà ni ẹni oríṣà dání abẹ́yẹn wọn ní sà ojú tó ti wá ńlá láàṣẹ lè bọ́ Gbénga Adébóyè àbá lójúbọ fún bó ṣe wà yẹn ni bójú ti là ṣé ojú ìtẹ̀yìn náà ti là ní sà kábíyèsí wẹ́ kójú yín ti là o ẹ lajú o ṣáyọ̀ àìsò bó tẹ̀sán ẹ̀rọ lẹ pa o torí Quran 42:13 Ọlọ́run ṣàrọ̀ alákùn mínà dín ní máa sọ bí inú wa wàlẹ́dí àìnà ìlẹ́kà wọ́n máa sọ nábì Ibrahim wà Musa wà Isa ani akimudin wàlà tàtàfàrọ̀ kùfì. ẹ̀sìn méjì tẹ́yìn sọ ẹ̀sìn méjì kọ ẹ̀sìn ẹ̀kan ni o Ọlọ́run lè wọ́pọ̀ àṣẹ ẹ̀sìn tàfihàn ànábì Noah tàfihàn Muhammadu tàfihàn Abrahamu tàfihàn Mose tàfihàn Jésù àwa ni ani akimudin ẹ fìdí ẹ̀sìn múlẹ̀ wàlà tàtàfàrọ̀ kùfì ẹ má sọ dẹgbẹ́ o kábíyèsí ìrọ̀lẹ́ pa o gbóhùn tẹ́ ẹ sọ yẹn bá ńlá ìrọ̀lẹ́ pa tàbálẹ̀ bí ilé rẹ̀ lè dìfẹ́ǹdì ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àrọ́bá lẹ bá ẹ jẹ́ kó yẹ pé irọ́ ìtàn ni àrọ́bá Ọlọ́run kó má ṣàjẹ́ nìkan kan àárẹ̀ gbogbo àtà gbọ́ Ọlọ́run kó dúró tiwa ẹ jẹ́ fàṣìkò yìí kí àwọn èèyàn mi ẹ bá nídìí ìwé yìí kó pè mí lẹ́yìn ètò màá sọ ètò ẹ̀kọ́ kan máa jẹ́ torí photocopy náà máa ṣe ó yẹ ká nílé ká study ẹ̀ parí tó parí tí àwọn ilé máa gbá ẹ mọ́ ara ṣẹ́ ta tún fi máa kúnṣẹ́ wà rèé Bible Kùránì àti ní agbọ́dọ̀ níwèé fáná lọ́wọ́ agbọ́dọ̀ ní tó ló máa wúlò wọ́n ilé máa gbá ẹ mọ́ wàá lè mọ̀ pé ìtàn tí kábíyèsí sọ wọn ọmọ tàn
kábíyèsí ó mọ̀tàn rárá irọ́ náà pa jù bẹ́ẹ̀ lọ́jà yín èèyàn mi. so mo tọrọ àforíjì pé apẹ́ náà nẹ́tíwọ̀kì ló ń ṣe jákujàku ọlọ́run kó ṣàánú wa Nàìjíríà ni. now lábẹ́ bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ tí a wà yìí wá sí wa lọ́sọ̀ọ̀sẹ̀ máa bẹ̀rẹ̀ ní a máa wà ní Máfolúkù Àríọrí street garage bus stop ní Máfolúkù Òṣòdì Àríọrí street garage bus stop Máfolúkù Òṣòdì ibẹ̀ la máa níjọ́ Thursday Friday Saturday mọ́júmọ́ Sunday gbogbo tó bá níbi ìlàyé wà fún o ní tí mo sọ inú àyè wà fún náà gbogbo tí mo sọ inú àyè wà fún o torí mo níwèé mi ò sọ̀rọ̀ gbọ́n orí o ọ̀rọ̀ núwèé mo sọ o nítorí ìbò kọ́ ẹ́lẹ̀ fún wa tá a lọ jíwèé wọn kọ láti ibẹ̀ o mo kọ́ ẹ́lẹ̀ kó lè yé wa gbogbo tí ìwé tó ṣe náà wọ́n rẹ́fẹ́rẹ́nsì síbẹ̀ ibi tó ti rí gbogbo ìlú wa ń bẹ̀ sèmi ẹ parọ́ o tí mo rí mo sọ o gbogbo rẹ́fẹ́rẹ́nsì ẹ̀ rí o púpọ̀ rẹ́fẹ́rẹ́nsì tó mú wá òyìnbó ni William R. Bascom Ifá divinity communication between God and men in West Africa ṣẹ́gbẹ́ ìgbòlókọ́ bí wọ́n ti kọ́kọ́ print ẹ̀ láyé kán tó lọ dàkọ́ sínú ilé Bloomington ní Indiana University Press 1969 ṣẹ́ti gbọ́n wọ́n jíwèé wò ni so bó ṣe ní ọ̀rọ̀ àkọ́lá kọ́ o ìtàn ìbò kọ́ òun náà làwọn bàbá gbé sínú ìwé yìí o. Assalamu alaikum. Wa alaikum salam tula. Ẹ̀rọ sa Ziyad ní láti London sa. Ok. Ẹ pẹ̀lẹ́. Ẹ kú ètò sa. Náà wà nìyẹn. Ẹ̀rọ ó ga o. Èyí bá ń gbọ́ yìí. Èrò ní kábíyèsí pa fún wa láyé. Bàbá bọ́ǹbù ńlá ni o. Èrò ní kábíyèsí pa fún wa o. Ó sáàdì gan. Kí ọmọ adẹ sọ nǹkan tí ó mọ̀ lẹ́nu. Tí ó mọ̀ ń gbà. Anyway, àdúgbò fún yín. Tọ́lọ́ jẹ́ kí ọlọ́run aṣáájẹ ká máa rí yín bá. Àmín ọlọ́run àbá máa bá yín sọ agbára dọ̀tun. Àmín ẹ ṣeun. tiẹ̀ ń gbọ́ anyway Yorùbá náà lójú faná wọn ní kọ́mọdé Yorùbá tán bá rọ̀bá wọn náà rọ̀bá bá ìtàn ṣe ìrora dáadáa kò yé mi o mo tán ti rírọ̀ ìsọ̀gbọ́n. but question to me nìyí star ṣe ń gbọ́ mi ṣá. naam mo ń gbọ́. ní mo ti ẹ̀fẹ́ pè wọlé ní ṣé last week náà program tẹ ṣe nípa questions 12 questions. Nípa irọ́ táwọn kìrìsìtẹ́nì pa yẹn. bẹ́ẹ̀ni. bọ̀ mo wá rí kankan bẹ̀ jẹ́ pé ó ń bá fún mind mi bẹ̀. pé àwọn lárúbáwá ká tiẹ̀ gbé báyìí pé orúkọ wo ni adẹ́dà the creator orúkọ gangan ló pera ẹ̀ orúkọ wo lọ́lọ́run bá tó pe ẹ̀. ẹ ṣe rí gbogbo èdè kọ̀ọ̀kan ló ní orúkọ tó fi ń pe ọlọ́run ìtọ́lọ̀ ń fi lẹ̀ lárúbáwá Allahu náà ń pè torí pé gbogbo muslim ayé ànábì la tẹ̀lé ànábì dẹ̀ jẹ́ kó yé wa pé ká nífẹ̀ẹ́ lárúbáwá torí nǹkan mẹ́ta ká ní nítorí kùránì ká dẹ̀ ní nítorí ohun tó ń jẹ́ lárúbáwá dèdè tá a sọ lọ́jọ́ ọ̀dájọ́ láṣẹ adopti Allahu tó jẹ́ de Arabiki nínú Islam táwọn fi gbé wa tó bá jẹ́ Muslim ni ẹni tí ò ń jẹ́ Muslim wọn ò lè gbà pé Allahu ni wọ́n lè pè ní Ọlọ́run wọ́n lè pè ní Chineke wọ́n lè pè lọ́ba ngidi kò sí specific name kan tó lọ́n fi lélẹ̀ yàtọ̀ sí Allahu tá a mọ̀ fáwọn mùsùlùmí tó gbàdé nífẹ̀ẹ́ ànábì ni lábá ni Ọlọ́run fi rán ànábì wa kùránì wa lábá ni. ṣé mọ̀ nínú kùránì náà tọ́nà bá fẹ́ rí fáà síra ẹ̀ Allahu ló máa ń pera ẹ̀ ń bẹ̀. ẹ nà lábá ló ń sọ lábá ló fi rí kílẹ̀ fáànàbì. question mi wá lélẹ́yìí
before the advent of òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam. Orúkọ wo ni àwọn Lárúbáwá ń pe adẹ́dà gangan? Allahu náà ni. Ló ń pè. Bẹ́ẹ̀ ni ṣe pé wọ́n mọ Ọlọ́run tó dá àwọn kó tó di pé Islam gbàgbé gbàgbé dé. So mímọ̀ Ọlọ́run yẹn fún àpẹẹrẹ ń sìn Yorùbá bọ́n ṣe ń bọ̀ ṣàtó wọ́n gbà pé Elédùmarè wà. Elédùmarè kì í ṣe òòṣà. Elédùmarè ló dá àwọn òòṣà. Wọ́n bí nípa àwọn òòṣà mínísítà Ọlọ́run ni wọ́n lórí ilẹ̀ kẹ́bí ìwé ìṣègbè wa. So Elédùmarè wọ́n mọ̀ pé Elédùmarè wà. Lábá náà mọ̀ pé Allahu wà tó dá àwọn. Wọ́n wá ń ba àwọn òòṣà àwọn làzọ́ àwọn oríṣiríṣi nọ́mbọ̀ wọ́n èébú Allahu. Wọ́n ọ̀dẹ́ ń pe Allahu lóòṣà. Orúkọ òòṣà wọn wà lọ́tọ̀ lóríṣiríṣi. Allahu ò sí inú òòṣà tó ń bọ̀. Lórí jẹ́ pé púpọ̀ wọ́n máa ń jẹ́ Abdullahi, Abdulrahman, Abdulkin gbogbo orúkọ appellation Ọlọ́run yẹn làwọn náà ní. Ọlọ́run ọba dẹ́dà irúnsìn Ọpẹ́yẹmí Olúwa fún mi ṣe ẹni tó ń kí ló wá fún mi ṣe ló máa jẹ mú ló máa jẹ Christian bó mọ̀ pọ̀ Ọlọ́run fún mi ṣọ́ wọ́n ṣe mú ṣe Christian wọ́n mọ̀ pọ̀ Ọlọ́run wà tó supreme ju any other person lọ so bó ṣe ń lè bá náà jọ́ Ọlọ́run nìyẹn kánọ́bì tó dé so orúkọ tá à ń jẹ́ náà ti ń jẹ́ kánọ́bì gan tó dé wọ́n jẹ́ Abdulbasit wọ́n jẹ́ Abdulrahman wọ́n jẹ́ Abdullahi so orúkọ Lárúbáwá ni. orúkọ tí àwọn ọmọ adẹ́dá sí tẹ́lẹ̀ náà ni òṣìṣẹ́ náà ń tẹ̀lé pẹ̀lú ẹ̀ náà. exactly kò gbé àtọ̀ láńkọ́ ní bíbélì láńkọ́ ní máa ń sọ pé ẹ̀sìn ògbórúkọ wá bọ́n ṣe ń jẹ́ ènìyàn ní Lárúbáwá bọ́n ṣe ń jẹ́ ènìyàn kò ń ṣe pé Islam ló ṣe ìgbórúkọ wá irọ́ o Islam kọ́ ló gbé wá o. Point mi gangan nìyẹn Islam kọ́ ló gbé wá o. Point ibi tí mo lọ gangan nìyẹn ìpè Allahu yẹn ṣe Islamu ló ṣe Muhammadu ló mú wá ní ìpè tí Ọlọ́run rí fáàsì rẹ̀ àti orúkọ yẹn. irọ́ Muhammadu kọ́ bọ́n ṣe ń jẹ́ nìyẹn kánábì tó dé ló fi jẹ́ pé gbogbo àwọn orúkọ gbogbo àwọn orúkọ àwọn ànábì Ọlọ́run yẹn Mósè Abrahamu ẹ̀rí pé Ọlọ́run kàn kọ́ìn ni ẹ̀ kó lè ṣe é pè fáwọn Lárúbáwá ni lórí pé Mósè ní Musa kò change rárá Dáfídì Dáúdà Solomon Sulaiman orúkọ ẹ̀ gangan ló kọ́ìn kán lè rí pé báwọn náà ṣe ń pe mọ́rílì àtù mọ́rídìyà ní Lárúbáwá ẹ̀ ká lè rí pé àgbọn ní arimọ́ mọ́rílì àtù so bó ṣe gangan nìyẹn. ok ẹ ṣe gan stars gẹ́gẹ́ tuntun fẹ́ lómi ẹ̀ka fẹ́ lómi láyé náà kó lè ẹ̀ ló máa jẹ Ọlọ́run bá wa pẹ̀lú yín sà Ọlọ́run bá wa sọ agbára dọ̀tun ẹ ṣe gan sà salamu alaikum. mo kí ẹ bá fẹ́ pè wọ́n lè pè wọlé o tó láà ní kí n máa lọ báyìí o ibi tí wàá sí wà lọ́sẹ̀ yìí a máa wà ní Ariori Street Máfolúkù garage bus stop Máfolúkù Òṣòdì Ariori Street garage bus stop Máfolúkù Òṣòdì alẹ́ sọ wọn pé program yìí every Tuesday ni network ló fọ́ngbò lálẹ́ yìí la ṣe lò báyìí ẹ̀rí pa lò direct ni laptop webcam la lò a lo camera a record camera lọ́tọ̀ ni ti camera máa post ẹ̀ sórí YouTube ní bóyá bíi Friday àbí Sunday I don't know but inshallah program ta ṣe ńlá Saturday tagbetatu ẹ̀ ní olóṣèlú ó máa gbóra afẹ́fẹ́ títí àárọ̀ lálágbára Ọlọ́run. Hello. Wa aleykum salaam tula. mo lẹ ti ń pè kí lórúkọ yín. Abdulfatah ló sọ̀rọ̀ láti Ghana. Láti Ghana ok. ṣe ọlọ́run á máa fi ìmọ̀ ọkùnrin mọ̀. Amina. Bí o bá sí ní báyìí ìfẹ́ wọn á yọ̀nà náà ọ̀rọ̀ fún wa báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ṣìnà lórí ohun tí kábíyèsí sọ. Bẹ́ẹ̀ni. Ọlọ́ ṣàlùwẹ̀ ọ̀gá gbàdúrà wa. Àbí àfìgbẹ́ta irú yí ọlọ́run
àmín ìmọ̀ mi fẹ́ gbọ́ ìtàbọ̀ ọlọ́run á jẹ́ àjẹkẹ́ pẹ́ fún wa. àmín 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 wàlẹ́ sọ. ó kù ṣẹ́jú méjì péré tá a fi kúrò yétò ẹsẹ̀ fún mi lómi rárá ó ga o. wàhálà sàlámù sàlámù ta ló ń pè láti wo. ok láti Ghana ok. mo fẹ́ béèrè ìbéèrè kan ní ìbọn tí béèrè yìí kò pàṣẹ ìmọ̀ program tẹ̀sí lẹ́nu bọ̀ lórí ọ̀rọ̀ bíi ẹ̀sìn Islam náà nìkan. ok bí èèyàn bá jẹ́ bí èèyàn bí obìnrin náà ìyẹn tó jẹ́ kí bí ìyá èèyàn láti àbọ̀dọ̀lá mùsùlùmí náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣá. mi gbọ́ tí mi ò gbọ́ ẹ̀kọ́ yẹn dáadáa. ẹ ló ṣe ń jẹ́ mi báyìí. téèyàn bá jẹ́. ṣé ń jẹ́ mi báyìí dáadáa. mo ń gbọ́ sí mo gbọ́ sí. so tí òbí èèyàn bá jẹ́ pé òkè kò wá ṣe mùsùlùmí mọ́. ok kò wá ṣe èsì Christian. ok. Christianity tí òbí èèyàn ti yẹn èèyàn fara mọ́. ok. èèyàn wá náà wá kúnyàn lágbára láti lè rán òbí yẹn lọ sí hajj kó tó di pé kò tí ìbẹ̀rẹ̀ sí ní kírun òdìyàn wá fẹ́ rán ọmọ sí hajj láti hajj bóyá kó dé láti wá máa kírun tó lẹ́tọ̀ọ́. aláwọ̀kọ́ ni pé kéèyàn tó lè lọ sí hajj ó gbọ́dọ̀ jẹ́ muslim that's condition àkọ́kọ́ nìyẹn. so tẹ́ bá ṣe ni pé mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀. wọ́n ti kó máa wọ́n ti kó ní islam wọ́n ti di kèfèrí already. ṣùgbọ́n tó lè lọ mọ́kà tó máa rí i pé ẹ̀ẹ́kàn sọ fún wọn pé encouragement ni mọ́ mi kí n rán yín lọ mọ́kà but tẹ́ ẹ bá jẹ́ muslim ẹ lè lọ. kódà kọ́ kírun fóṣù kan kọ́kọ́ gba sílámù náà torí in tó máa padà bá lọ́hùn tó máa padà bá àwọn tó wá jẹ́ pé ṣètọ́n wọ́n wá wọ́ọ̀sì ju bọ́n ṣe wà ń lẹ̀ tẹ́lẹ̀ lọ. so ó dáa kán jẹ́ muslim kódà kán bá ti máa ṣe ẹ̀sìn yẹn ju oṣù kan lọ bọ̀ kó ti mọ́ ọ lára kán ti nífẹ̀ẹ́ ẹ̀sìn yẹn to some certain extent tó máa dọ̀hún orí wọn á wú ẹ̀sìn yẹn á tún lékún lára wọn bọ̀ tó bá ní rárá kọ́ máa lọ o ó máa wọ́ọ̀sì burúkú tó máa padà dé. torí in tí ò dáná máa lọ máa ṣọ́ lọ́hùn. ìwà tó wá jẹ́ pé òkú náà máa lọ Islam program gbogbo lẹ́sọ̀ alájí kọ́ máa lọ gbogbo program alájí yẹn kọ́ ti lẹ́sọ̀ wọn dáadáa sọ́dọ̀ àwọn kan wọ́n á ti rọ̀ fọ́ lọ́hùn kan tó dọ̀hùn kò kàn ní jẹ́ kí wọ́n á kàn dọ̀hùn lásán wọ́n á wọ́ sí wọn àfi dé ni. ok ẹ ṣe ìjọba. ọlọ́run ṣe. Masala. But we are Muslim, we need apology from him. If Oba Ojaja they apologize, this then yeah, of course we will apologize. Kábíyèsí ayéníkẹ́ lọ túbá o kẹ́ bẹ̀ wá pé intel sọ yẹn ò rí bẹ́ẹ̀ o ọ̀ẹ́s ọlọ́mọ ẹ̀kọ́ wọ́n bá ń gbòòrò o kò ní dáa kọ́ wọ́ yín lẹ̀ o intel sọ yẹn ìsọkúsọ ni o àrọ́bá tẹ báyìí irọ́ ìtàn sámúsámú ni tẹ́ńtú kàwé ẹ lajú náà. Hello sir, ẹ bá ń gbé fún Ustaz. náà mo ń gbọ́. láwùjọ díẹ̀. Hello. Okay. Hello sir. yà ẹ sọ̀rọ̀ sókè mo ń gbọ́ yín. Okay. ẹ bá ń gbé fún Ustazjamiu. mo ń gbọ́ sẹ́ẹ̀ mo ń gbọ́ yín. Okay. Program tí mo ń wò lọ́wọ́ nísìnyí ni. náà. nǹkan kan ṣẹlẹ̀ ní Ọ̀ṣun state. Okay. wọ́n wá kó alukuani á tó 300. Okay. wọ́n wá kó sínú àpò ọlọ́dà sínú omi. ọmọ ẹni tó ṣe o. Okay. wọ́n ní post ẹ̀ sórí Facebook náà ni. Okay. so tẹ́ni ẹ sọ̀rọ̀ pé ọmọ Kristẹni ọlọ́kú alukuani ọlọ́mọṣáláṣí ọlọ́lẹ́kẹ́wò wọ́n wá lọ dà sínú ọgbàrá. sọ wá post ẹ̀ mo fẹ́ kẹ́ fi ṣe program kẹlẹ̀ kọ́wọn mùsùlùmí tó bá kù kọ́ lè nífura ẹni tó kọ́ alukuani 300 tọ́lọ́kú lè kí tọ́lọ́dà sálò nínú omi lọ́ba rẹ̀ ọmọ tó ń jọ máa lù wọ́n pa ní. Okay, yín náà rí lórí kínní ni. mo rí lórí Facebook. àwa mọ ibi tó ti ṣẹlẹ̀ bóyá Òṣogbo ni o
bí Ilé-Ifẹ̀ ní o. Ẹdẹ ló ti ṣẹlẹ̀ Ẹdẹ ló ti ṣẹlẹ̀ ní Ẹdẹ. Màá pe àwọn tó wà lẹ́dẹ̀ máa wo. Okay. Máa wo how true it is. Inshallah. Okay. Màá iṣẹ́ lórí àlágbá Ọlọ́run. Okay. Ẹ ṣeun. Assalamu alaikum. No measure. No business. Na a máa fi èyí ṣe lọ agbára Ọlọ́run tó bá di ọ̀la kọ́lọ́fẹ̀mí wálẹ̀ a máa tún play video bá ṣe máa ń play ẹ̀ ní every Wednesday a play kan tún fún a tún play mi fún yín lọ́la ẹ̀ tún rẹ́rìn ẹ̀ fẹ́ tọ́ ara ẹ̀ rẹ́sìn àwọn kiri yóò bí bẹ́ẹ̀ ṣe yí ti yọ Wednesday yẹn bàbá tó ní kí n fowó lẹ́gùn lọ́wọ́ náà báyìí padà kú o wàhálà ó ti kú ó padà wọnú ẹ̀ náà ni ìdẹ̀gbọ́dẹ̀ kìlọ̀ fún mọ̀kó gbà fún tèmi. So mo kí wa lẹ́ẹ̀kan sí ọlọ́gbọ́n mi kí n jù bẹ́ẹ̀ lọ tí a fàsìkò wálẹ̀ láti mo lè sọ ma project tí ó wà lọ́wọ́ wa 200 million project a fẹ́ kọ́ àrò wa mo sọ fún wa pé minimum 1000 ẹ̀ka náà máa dá sí lọ́sọ̀ọ̀sẹ̀ 1000 naira kò pọ̀ jù tàbá rí èèyàn bíi 200,000 tó mọ́ 1000 naira lẹ̀ ṣe pé a ti débi tá à ń lọ nìyẹn Ọlọ́run kí ó má ṣàbà ṣe Ọlọ́run kó kún wa nítorí project yẹn ṣe ni pé a rí i pé àwọn ọmọ ẹ̀kúnnù sọ́fà kò sí education gidi fún wa kiri ó lè ń ṣe tọ́ndẹ̀ ń rí ṣe bẹ́ẹ̀ làwọn tó ṣì tó ni sọláṣẹ́ òkúta ká náà dárú ẹ̀ lẹ̀ 10 acres of land la fẹ́ lò gbẹ̀rẹ̀ Ọlọ́run tó lè fún wa mọ̀ kó má jìnnà jù ní Ogun State in general Ìjẹ̀bú ni o Abẹ́òkúta ni o Ẹ̀gbádò ni o Ifọ̀ ni o kó láti jẹ́ Ogun State la fẹ́ ilẹ̀ yẹn sí 10 acre péré la need for now tó bá dẹ̀ wà lẹ́kọ̀ọ́ náà kò sí wàhálà bó a ṣe ń plan àti fowó ra ni tó bá dẹ̀ tó lè fún wa ó tún kú ònú bùkátà tí a fẹ́ gbọ́n 200 million ẹni yẹn tó bá fẹ́ kọ́ school girls only boys only ó dẹ̀ máa ní hostel a tún máa ní hospital tó wẹ̀ ò ní gara tó máa jẹ́ obìnrin ọ̀tọ̀ ọkùnrin ọ̀tọ̀ gbogbo tó máa ṣe nù tọkùnrin nìkan gbogbo lórí nọ́ọ̀sì lórí cleaner ọkùnrin gbogbo wọn àtọ́láṣẹ́ náà tó obìnrin gbogbo wọn náà obìnrin láti orí doctor dé cleaner obìnrin ní everybody kò ní tọkùnrin kan láàrin wọn tó máa fẹ́ ṣe àdèmáṣe vocational centers ẹ̀ ń fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ nínú àwọn ọmọ student wa náà àbáwọn kan máa mọ bible Kùránì dáadáa tí wọ́n tó lè cheat wọn mọ́ láéláé so wọ́n á tún wá kọ́ṣẹ́ ọwọ́ wọ́n máa jáde secondary school wọ́n lè máa ṣiṣẹ́ tó máa sí university tó bá fẹ́ fọ́dà ìtò fọ́dà ọtí ní tí ó fi jẹun kò ṣẹ̀ ní kóòtù tó máa lọ kọ́ṣẹ́ mẹkáníìkì ẹ̀kọ́ máa lọ kọ́ tailor gbogbo ló ti máa kọ́ láti wọ́ school báyìí láì primary 1 ló ti máa bẹ̀rẹ̀ sí kọ́ṣẹ́ yẹn torí pé inú school náà máa gbé wọn ní lọlé wọn máa ti ṣe school tán wọn kò bọ́ sẹ́nu iṣẹ́ wọn kọ́ṣẹ́ wọn kọ́ṣẹ́ tán wọn á ṣe wá lọ sùn lé báyìí fẹ́ ṣe program ti wà nìyẹn Ọlọ́run kò dẹ̀ fún wa ṣe wàlá haúlà wàlá kọ́ẹ̀dìlábẹ̀ wá tá fẹ́ dá sí torí Ọlọ́run ẹja bá a dá sí àkáǹtì àtàwọn bá a dá sí ẹjẹ ń pè fún wa lẹ́kùnrẹ́rẹ́ Wema Bank ní a lè sọ all over the world ẹjẹ ń pàkà nọ́mbà yẹn dọ́nà máa fún wọn náà fi sínú ẹ̀ at least ó kéré 1,000 lọ́sẹ̀ wọn náà fi sínú ẹ̀ tó bá lè yọjúmọ́ náà kò sí wàhálà. nọ́mbà yẹn rè 022 386 4937 kí n pè lẹ́ẹ̀kan sí 022 38 64 937 Wema Bank orúkọ àkáǹtì yẹn ní Risalatul Haqi Dawa Society International Ọlọ́run kó kọ́ ẹnìkan kan wá o Ọlọ́run já lè rí ṣe o Ọlọ́run kó já rí bẹ̀rẹ̀ ká má mọ̀ pé ilé ẹ̀kọ́ náà ká wá ti parí yẹn ká bọ́ sí state míì ká ní bẹ́ẹ̀ all over the world a lè mọ ọmọ mùsùlùmí kó nù ìṣẹ́ nínú ìyà Ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀ o mo kí wa lẹ́ẹ̀kan sí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu asalaamu alaykum wa rahmatulahi wa barakatu subhana rabbika wa bi izzati ma yasifun wasalaamu alaykum wa rahmatulahi karim.
iṣẹ́ olówó wa. Allahu ta'ala. iṣẹ́ ẹlẹ́dàá wa. Allahu ta'ala. iṣẹ́ aláwọ̀ yìí o. Allahu ta'ala.